ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣíbọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. kẹ́ríkẹ́rí ṣèbí ìlú ló ń dún yẹn òkú ewúrẹ́ sọ̀rọ̀ bí èèyàn ó ní ẹ̀ máa jò lọ. wòmú lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. ló ń dún yẹn òkú ewúrẹ́ sọ̀rọ̀ bí èèyàn ó ní ẹ̀ máa jò lọ. lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. àyàn bá ń kẹ́ ọ èmi ló ń bọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣé kí n máa bọ̀ lọ. wòmú lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. àyàn bá ń kẹ́ ọ èmi ló ń bọ́ bó ṣe ń sọ̀rọ̀ ṣé kí n máa bọ̀ lọ. wòmú lóró máa ń ké o ìlú mi lọ́kùn mi ò rò ó ní ẹ̀ máa jò lọ. kéèyàn tó lè kọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti yéèyàn gidigidi ìsọ̀rọ̀ ẹ láti yéèyàn yékéyéké. kéèyàn tó lè kọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti yéèyàn gidigidi ìsọ̀rọ̀ ẹ láti yéèyàn yékéyéké. gbogbo ẹni tó ń bọ̀wọ̀ ra orin tuntun gbogbo wọn ni wọ́n ti mọ orin gidi tó máa kọ́kọ́ rí ó ń bọ̀ lọ́nà kọrin tó já sí pé ló ń fẹ́ ṣàwórin tuntun wọ́n lórí gidi tó yẹ pé èèyàn ó ní nílé ó di dandan n ó wo ẹ̀bù jẹ́ yíyá. kọrin kéèyàn tó lè kọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti jinlẹ̀ gidigidi ìsọ̀rọ̀ ẹ láti èèyàn yékéyéké. gbogbo ẹni tó ń bọ̀wọ̀ ra orin tuntun gbogbo wọn ni wọ́n ti mọ orin gidi tó bá kọ́kọ́ rí wọ́n bọ̀ lọ́nà kọrin tó já sí pé wọ́n ti fẹ́ ṣàwórin tuntun wọ́n lórí gidi tó yẹ kéèyàn ó yín nílé ó di dandan n ó wo ẹ̀bù jẹ́ yíyá. kọrin kéèyàn tó lè kọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti yéèyàn gidigidi ìsọ̀rọ̀ ẹ láti yéèyàn yékéyéké. gbogbo orin ló ní túmọ̀ tó dúró fún orin gbogbo ló lásìkò tó máa ń wáyé gbogbo orin ló ní túmọ̀ tó dúró fún orin gbogbo ló lákòókò tó máa ń wáyé. tọ́ba sílé má bẹ́ẹ̀ yí ṣòpin lórí wọn tọ́ba ń kó mọ́ má kó fèrè kó tún kárí ó di gbére má kú níbi tán gbé sílé. kọrin káṣákì kíyèsí orin wa kọrin kéèyàn tó lè kọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti jinlẹ̀ gidigidi ìsọ̀rọ̀ ẹ láti yéèyàn yékéyéké. gbogbo orin ló ní túmọ̀ tó dúró fún àlórin gbogbo ló lákòókò tó máa ń wáyé. tọ́ba sílé má bẹ́ẹ̀ yí ṣòpin lórí wọn tọ́ra bí wọn má kọ́ kí ire kó tún kárí.
òdìgbére mákọ́ni bìtàn gbé ń sílé kórikóri ká ṣàkíyèsí orin wa kórikóri kéèyàn tó lè kórikóri kọrinkọrin kéèyàn tó lè kọrin gidi ìròrí ẹ láti jinlẹ̀ gidigidi ìsọ̀rọ̀ ẹ láti èèyàn yékéyéké. Òṣùpá máa ló ń kọrin tí ó kọrin pédé tí ó kọ tàná Mr. Music ló ń kọrin. tọ́ba níta ló ń kọrin kò sọ fún wọn pé mi Òṣùpá máa ló ń kọrin tó ń kọrin pédé tí ó kọ tàná Mr. Music ló ń kọrin. tọ́ba níta ló ń kọrin kò sọ fún wọn pé mi Òṣùpá máa ló ń kọrin tó ń kọrin pédé tí ó kọ tàná Mr. Music ló ń kọrin. tọ́ba níta ló ń kọrin kò sọ fún wọn pé mi Òṣùpá máa ló ń kọrin tó ń kọrin pédé tí ó kọ tàná Mr. Music ló ń kọrin. So akulé nítorí pé kí ilé òun là kí ara lé ẹ káàbọ̀ là kérò ọ̀nà a kú bí ojú ọjọ́ ṣe rí òní ní ọjọ́ Jímọ̀ ní èdè Yorùbá òun là ń pè ní ọjọ́ Ẹtì. Elédùmarè kó wá fi ohun gidi kó fi tì sí ọ̀dẹ̀dẹ̀ oníkálukú wa kí àwọn tó láyé kó má fi àjálù àrélù àléfà àfàtó àlébá kó má fi tì sí ọ̀dẹ̀dẹ̀ oníkálukú gbogbo wa kí Elédùmarè kó ṣàánú fún wa. Kí n tó máa bá ètò mi bọ̀ lónìí màá kọ́kọ́ ṣèbà lọ́wọ́ Elédùmarè ọba tẹ́rẹ kárí ayé onílé mi ò gbọ́dọ̀ ra ọba lánàá ọba lónìí ọba títí ọjọ́ gbogbo ọba àìkú ọba àìsá ọba tó ní kí n mọ̀ ọbẹ ọba tó ní kí n mọ̀ wà ọba tó ní gbogbo àṣẹ lọ́wọ́ tó ní ohun gbogbo lọ́wọ́ Elédùmarè mo ṣe kábíyèsí tó tó Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ àìrí ìró àlá ọba tó fara tì bí òkè ọlọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn ọba èmi ni má ṣe bẹ̀rù ọba tó jẹ́ pé táyé bá ń jáyé ó máa bẹ ńgbà tí ò bá sí nǹkan tó tún jáyé mọ́ Elédùmarè máa tún máa wà ní. Mo ṣe kábíyèsí tó tó fún Elédùmarè ìbà kọ́dà ìbà ṣẹ̀dá ìbà àwọn onílẹ̀ ìbà igbarúmalẹ̀ ìsálú ayé ìbà fún igbarúmalẹ̀ ìsálú ọ̀run ìbà fáwọn ìyá mi òjìjí fìí afúgẹgẹ níyẹ́ àwọn àjẹ̀dẹ̀ èèyàn má bì ìbà fáwọn tó jáde lálẹ́ àná tó ń wọlé láàárọ̀ yìí ìbà fáwọn tó máa jáde lálẹ́ yìí tó máa wọlé láàárọ̀ ọ̀la mo ṣe bà gbogbo ládéládé mo ṣe bà gbogbo lóyèlóyè mo ṣe bà forígun mẹ́rin àgbáńlá ayé mo ṣe bà àwọn ọba tí wọ́n fẹ́ ti wà nílẹ̀ Yorùbá tí wọ́n sọ pé kílẹ̀ Yorùbá ó dá dúró ìbà yín ìbà àwọn ọba tí wọ́n fẹ́ ti ọmọ Yorùbá àtàtà tí wọ́n ṣe ti Yorùbá tí wọ́n wà ìlọsíwájú gbogbo àwa ọmọ Yorùbá ìbà fáwọn lóyèlóyè tó ń fẹ́ ìlọsíwájú ọmọ Yorùbá ìbà fún gbogbo àgbáńlá ayé pátá ìbà gbogbo ojú tó wò mí nílé ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Ọ̀túnba Jamiu Lamidi ọmọ Olúṣesí ọmọ Ṣàgámù ẹwà ọmọ wọn níbi owó ti ń so ọmọ ìlúkú mẹ́dà ara ìráyè òṣàmọ́ póríkì ẹsẹ̀ ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀jà èmi lọmọ ìlúkú mẹ́dà ara ìráyè èmi lọmọ ṣáwọn póríkì ẹsẹ̀ ọmọ màmú màfúnwìn èmi lọmọ ojútún aríyìnjàjà ògún èmi náà ni èmi tún lọmọ alárámòjò ká dúpẹ́ fún Elédùmarè ká fúnyìn fún Ọlọ́run ọba adẹ́dà ọba ṣẹ̀dá tọ́ lónìí ọ̀rọ̀ wa pọ̀ díẹ̀ ṣùgbọ́n a mọ̀ gé pépèpé máa kí àwọn bàbá mi Collie Bright
ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi mo ṣe kábíyèsí, bàbá mi Ayọ̀ọ́lá Sádíkù, ẹ káàbọ̀ sórí ètò. Ayọ̀ndọ́kú ni ẹ̀dọ́kú ni, àwọ̀ títò tó bá mú wáyé òun ló máa mú padà sọ́run. Ẹ dàgbà ẹ jẹ wọn mọ, àgbà yóò dalẹ̀ láṣẹ Elédùmarè. Mo kí ìyá mi Adénìkẹ́ Ọ̀ṣúndáre Ọ̀ṣúnṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ kó tó wẹ mọ́, wá wẹrí mi nu, mo fẹ́ wẹrí owó, mo fẹ́ wẹrí ọlà. Mo kí ìyá bàbá mi ìyá mi ni ìyáàfin Adélàbákẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Comfort Òtítọ́ lójú, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin ayé ni o Oníwàràkà, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Tósìn, ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Ìyáàfin Ẹniọlá Ọládipúpọ̀, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Adébáyọ̀ Ọládùnní, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Adéọlá Tẹ́lá, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Bọ̀dé Fọláwíyọ́, bàbá ni o, bàbá mi Bọ̀dé Fọláwíyọ́, ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín, ẹ má bínú. Ìyáàfin Blessing Matthew, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Ọ̀ṣúntúnmiṣe Ọ̀ṣúnṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, mo kí yín, ẹ̀yin láwẹ́dẹ́kẹ́ tó wẹmọ, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Adébáyọ̀ Ọládùnní, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Tósìn, ẹ ṣé mo dúpẹ́. Tó n ta gbé wá lónìí àrà ọ̀tọ̀, ẹ rí pé ìmúra ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ lónìí, nítorí pé nígbà ìwáṣẹ̀ òun ni àkótán orí ètò wa lónìí. Òun ni kí n sọ pé mi mọ bí màá ṣe pè ní Yorùbá, ẹ dáríjì mí. Òun ni orúkọ ètò tá à ń ṣe lónìí, nígbà ìwáṣẹ̀, láti ìgbà ìwáṣẹ̀ wá. Ẹ jẹ́ ká wò ó láti ìgbà ìwáṣẹ̀ wá, báwo láyé tiẹ̀ ṣe rí ná. Ẹ jẹ́ ká wò ó láti ìgbà ìwáṣẹ̀, báwo nílẹ̀ Yorùbá ṣe ń dùn. Tá a bá wò ó láti ìgbà ìwáṣẹ̀, kí ni àwa ọmọ Yorùbá ń gbé ṣe? Tá a bá ní ká wò ó láti ìgbà ìwáṣẹ̀, kí lójú ọmọ Yorùbá ń rí? Tẹ́ ẹ bá wo ìmúra mi yìí, ìmúra ìgbà ìwáṣẹ̀ ni. Kí la fi ń dá olóyè mọ̀ nígbà ìwáṣẹ̀? Ìyáàfin Òdúnúgà, ẹ káàbọ̀ sórí ètò. Ìyá mi Mujidat, ẹ ṣé mo dúpẹ́. Ẹ já wò báyìí, àwọn wo náà tẹ̀ máa múra báyìí ná nígbà ìwáṣẹ̀? Tẹ́ ẹ bá ríyàn tó bá múra báyìí, tó mú ṣàkì ẹ̀, àwa à ń pè ní ṣàkì, àwọn kan ń pè ní ìtagbè, àwọn kan máa pè ní ìtagbè, àwọn kan á sọ pé ṣàkì. Tó mú ṣàkì ẹ̀ tó mú báyìí, tí lẹ̀kẹ̀ tó wà lọ́rùn, tó fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́, ṣé olóòṣà la máa ń pè wọ́n ni? Àbí babaláwo? Àbí oníṣègùn? Àbẹ́lẹ́sìn ìbílẹ̀? Tá a bá ní ká wò dáadáa, ní bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, mo fẹ́ kẹ́ ẹ bá mi fi àkíyèsí sí i. Àwọn wo ni wọ́n múra báyìí nígbà ìwáṣẹ̀? Ẹni tó bá gba ọ̀rọ̀ yìí, màá fún ní ẹ̀bùn. Ẹni tó bá gbà á jinlẹ̀jinlẹ̀ ni, kì í ṣe pé kó kàn mú lórí èfé. Ó dẹ̀ dá mi lójú pé àwọn kan wà lórí ètò yìí tán lè brother Jonathan, my brother, àwọn tí Montreal ń bì báyìí, ẹ káàbọ̀ sórí ètò brother mi dáadáa, mo kí yín, Ọlọ́run bá pọ́n yín lé, Ọlọ́run bá nífẹ̀ẹ́ yín, ẹ ṣé mo dúpẹ́. Tá a bá ní ká wò, àwọn wo náà tẹ̀ múra báyìí nígbà ìwáṣẹ̀? Ẹni tó bá gba ìbéèrè yìí, ó ní ẹ̀bùn tí màá fún un. Mi ò ní sọ ẹ̀bùn yẹn síta báyìí, ṣùgbọ́n mo mọ̀ pé àwọn kan wà lórí ètò yìí tí mo mọ̀ pé lọ́wọ́ kan lọ́gbọ́n ni wọ́n máa gbà á. Ìyáàfin Tèmítọ́pẹ́ Tìámíù, ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín, ẹ kú gbogbo ìgbà mi, ẹ ṣé mo dúpẹ́. Àwọn wo náà múra báyìí nígbà ìwáṣẹ̀? Kí la fi ń dá àwọn ènìyàn mọ̀ nígbà ìwáṣẹ̀? Tó bá múra báyìí, tá mọ̀ pé èèyàn báyìí lẹ́ni yìí.
mo fẹ́ kẹ́ ẹ sọ fún mi lórí ètò yìí. Ẹ lè pè sórí aago tí mo máa ń kọ ní gbogbo ìgbà sójú aago yìí. Màá pè lórí WhatsApp ni o, +1 438 801 9752. Lẹ́ẹ̀kan sí, +1 438 801 9752. Ẹ pè mí sórí aago yìí lórí WhatsApp. WhatsApp number ni ẹ pè síbẹ̀. Kẹ́ sọ fún mi èèyàn tó múra báyìí, àbí kẹ̀kẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ kí n rí lórí fọ́nrán yìí. Tí n bá rí àtẹ̀jíṣẹ́ lórí fọ́nrán yìí, ìyáàfin Tósìn Adélọ́wọ̀tán, wọ́n ní àwọn ológbò ni. Olúyẹmísí, ìyáàfin Olúyẹmísí Álímì, àwọn sọ pé àwọn aláwo ni. Ẹ máa bá a bọ̀. Ẹni tó bá gbà á màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Ẹni tó bá gbà á, àwọn tó ń múra báyìí nígbà ìwáṣẹ̀. Ẹni tó bá gbà á màá sọ fún pé ó gbà á. Ṣùgbọ́n àwọn méjì tán ìsọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ rárá. Ní ìgbà ìwáṣẹ̀, àwọn tó ń múra bí mo ṣe múra yìí, tó ń múra báyìí nígbà ìwáṣẹ̀. Ìyáàfin Olúyẹmísí ẹ̀sọ́ Ìjẹ̀bú Alárẹ̀, ọmọ Afìlẹ̀jà, àwọn olóṣùgbòògbò ni. Kò rí bẹ́ẹ̀. Ẹ kúrọ̀lẹ́ ìyá mi Bùkọ́lá, mo kí yín ẹ kúrọ̀lẹ́, káàbọ̀ sórí ètò. Ọmọ Yémi Àtàtà, mo kẹ́kẹ́ o, mo kẹ́kẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o. Ilẹ̀ mi dá Yémi, ilẹ̀ mi dá àlàáfíà wá o. Ẹ má bínú pé mò ń sọ èdè míì, mo rí ara alé ni. Tí a bá rí ara ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ ládà. Ọmọ fẹ́ àna mi dáadáa, èmi ọkọ ọ̀fẹ́ mi wá ní Túṣokù, òṣè oyè mi. Prince Adunni, ẹ káàbọ̀, Princess Adunni, ẹ má bínú, ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ Làbákẹ́ Gold, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Bùkọ́lá, wọ́n ní Ifá. Mi ò tí ì rẹ́ni gbà á. Mi ò tí ì rẹ́ni gbà á. Mi ò tí ì rẹ́ni gbà á. Ìyáàfin Odùnígà Mujidat, mo rí pé dádì ọmọ kékeré mà ní mí. Ìyáàfin Tóyàg Àgòrò, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Ọdúnsìn Sarah, ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Mo ń wo ẹni tó máa gba nǹkan yìí. Tọ́, ìyáàfin Olúyẹmísí kò burú. Èmi tẹ̀ ń kí náà, ọmọ makun ni mí. Èmi lọmọ ojú tó arí jajá Ògún. Tí ì gbà ni, ẹ mọ́ bínú ìyá mi, tí ì gbà. Mi ò tí ì ríyàn gbà. It is the Ifá people. Wọ́n ní àwọn onífánú máa ń múra báyìí nígbà ìwáṣẹ̀. Tó, máa máa sọ̀rọ̀ síwájú kí n má mọ́kò lọ lóró. Ẹ má ká gba ara wa ní àkókò. Mo ní àwọn ìyá kan lórí ètò yìí tí mo mọ̀ pé wọ́n á gba ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ó dàbí pé wọ́n fi sílẹ̀ fún àwọn tó jẹ́ àwọn èèyàn wa kí a lè kọ́gbọ́n sí. Ní ìgbà ìwáṣẹ̀, níwájú town hall, kò burú ìyá mi. Màá bá yín sọ̀rọ̀ lórí ètò lẹ́yìn ètò, ẹ má bínú mà. Tó, ní ìgbà ìwáṣẹ̀, ní ìgbà ìjímìjí, àwọn wo ná múra báyìí? Tí a bá rí irú àwọn èèyàn báyìí níta, kí la tẹ̀ máa ṣe fún wọn ná? Láwọn tó bá múra bí mo ṣe múra yìí. Ayé ló dà bó ṣe dà, ìgbà ló yí bó ṣe yí. Ìgbà yí ni ayé yí sí nǹkan míì, ayé dà nǹkan míì.
a ti fi ọ̀làjú a ti fi kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan dànù nílẹ̀ Yorùbá a ti fi ọ̀làjú a ti fi bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá. Oh, rárá ìyá mi bàbá àfin. Oh, ok, ẹ má bínú. Ok, brọ́dà mi Tósìn, orúkọ yẹn ni mo rí pé obìnrin ló sábà máa jẹ́ orúkọ yẹn. Ẹ má bínú bàbá mi. tó ní ìgbà ìwáṣẹ̀ tá à ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá bá rí àwọn tó bá múra báyìí níta, ó ní tá a ṣe máa ṣe pẹ̀lú wọn, ó ní àpọ́nlé iyì ẹ̀yẹ tá a máa ń fún wọn. ṣùgbọ́n ayédayé ọ̀làjú, a ti fi ọ̀làjú a ti fi tara wa nù. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. nígbà tán kó àwọn ẹ̀sìn wá fún wa, àwọn ẹni tó kó ẹ̀sìn wá yìí wọ́n jẹ́ kó yé wa pé ẹ̀sìn tá à ń sìn pé kò sí ọ̀nà nú ẹ̀, ní pé ìgbẹ́ lásán ni, pé ẹ̀ ń fúnra yín lóko dídí ṣán ni, ẹ̀ ń ṣera yín ni. àwọn ẹ̀sìn tẹ́ ń sìn yóò da. wọ́n ṣe ìwàásù fún wa lọ́pọ̀lọpọ̀, wọ́n mú àwọn ẹ̀sìn yìí wọlé. ìyáàfin Bùkọ́lá Fáṣàánú, ẹ̀yin gan lẹ́sẹ̀ gbà á. ìyáàfin Bùkọ́lá Fáṣàánú wọ́n ti gbà á, àwọn náà yege nínú ìdánwò yìí. àwọn olóyè ìlú, ẹni tẹ́ ẹ bá rí tó bá múra báyìí, tó múra bí mo ṣe múra yìí, olóyè ìlú ni, ẹni ọba ni. níbi tá a bá ti rí wọn à ń ṣàpọ́nlé wọn ni, ibi tá a bá ti pàdé wọn à ń ṣàpọ́nlé wọn ni. ní ìgbà yẹn bí mo ṣe ń sọ lọ, tí wọ́n bá wọ inú ìjọ kan, bóyá ìjọ ṣọ́ọ̀ṣì kan, ní ìgbà náà lọ́hùn, àwọn ẹ̀sìn kìrìsìtẹ́nì tó wà, àwọn ni àwọn Baptist, àwọn CAC, àwọn Anglican, ó dà pé àwọn náà ní CAC. àwọn ibẹ̀ ni àwọn tí àwọn yìí máa ń lọ jù. tí wọ́n bá sì wọlé sínú ìjọ kankan nígbà náà lọ́hùn, àti pásítọ̀ wọ́n máa ń fún wọn ní àpọ́nlé tiwọn, nítorí pé wọ́n rí pé ẹni ọba ló wọlé, wọ́n rí pé ìlú ló wọlé, wọ́n á fún wọn ní ọ̀wọ̀ tó tọ́ àti tó yẹ ni wọ́n máa fún wọn. ṣùgbọ́n láyé ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́, nítorí pé àwọn gan ò gba ọ̀nà ẹ̀tọ́ láti dórí oyè. ìnira kátẹ ẹ̀jẹ̀ ara ẹni mọ́lẹ̀, òun náà dẹ̀ ń gbà dórí oyè. ní ìgbà ìwáṣẹ̀ tá à ń sọ yìí, ẹni tó bá ní kó wá joyè wọ́n máa ń sá fún ni, wọn kì í fẹ́ joyè. tí wọ́n bá pe lágbájá ló tọ́ sí, wọ́n á wá pe ìjókòó ẹbí, oyè yìí ìdílé wa ló kàn báyìí, ìwọ wá lọ alóhùn ò lọ, bí wọ́n ní kí lè lọ alóhùn ò lọ. látòrí ọba dórí àwọn olóyè bó ṣe rí ńgbà náà nìyẹn. òun ló dẹ̀ fà á tí ilé ayé fi ń rojú ńgbà náà nílẹ̀ Yorùbá. gbogbo nǹkan wá ń tòrò nígbà náà nílẹ̀ Yorùbá, kì í ṣe láyé ìsìn tá a ti da gbogbo ẹ̀ mọ́ra wọn. ìyáàfin, kí n wo orúkọ yẹn, ìyáàfin Bùkọ́lá Fáṣàánú, ẹ̀yin lẹ gba ẹ̀bùn yìí. láṣẹ Ọlọ́run, ẹ jẹ́ recharge card 2,000 naira. bó jẹ́ MTN lẹ bá ń lò, bó jẹ́ Airtel, bó jẹ́ Glo, ẹ jẹ́ kí n mọ̀. a máa fún yín ní ẹ̀bùn recharge card 2,000 lágbára Ọlọ́run. tó bí mo ṣe ń bá a bọ̀, lóde òní tẹ́ ẹ bá ríyàn tó bá múra báyìí, àgàgà lórí ọjọ́ orí àwa yìí, tá a bá múra báyìí láàrin ìlú, ọ̀pọ̀lọpọ̀ á sọ nǹkan míì, ọ̀pọ̀lọpọ̀ wọ́n á sọ nǹkan míì. wọ́n á tẹ̀ fẹ́ lè sọ pé gẹ́gẹ́ bí àwọn kan ṣe sọ lẹ́ẹ̀kan wípé àwọn tí ó máa ń múra báyìí pé àwọn olóòṣà ni wọ́n. ẹni tó bá múra báyìí ò kì í ṣe olóòṣà. kí ló mú mi mú ọ̀rọ̀ yìí jáde?
ọ̀rọ̀ ọba Rashidi Olúìwò tó sọ wípé òòṣà ó ti kó gbogbo nǹkan, ó ti bà àṣà jẹ́ nílẹ̀ Yorùbá. Nǹkan yìí ló bí mi nú. Mo wá rò ó títí, kò burú ìyáàfin Bùkọ́lá, màá kàn sí yín. Mo wá rò ó títí pé ṣé ń tẹ́ni sọ yìí sótẹ̀ mọ́pọlọ wá bí? Ìmúra wa leléyìí. Nígbà tán kó ẹ̀sìn wá fún wa bí mo ṣe ń bá lọ lẹ́ẹ̀kan, ẹ má bínú pé mo lọ́rọ̀ yẹn pọ̀. Wọ́n fi àwọn nǹkan kan tán fi tù wá lójú, tán fi tàn wá jẹ. Wọ́n lẹ́sìn tá à ń sìn ò dáa. Ẹ gba Jésù Kristi sáyé yín, ẹ gba Ànábì Mùhámádù sáyé yín. Tọ̀, gbogbo ìtẹ́ ẹ mú wáyé náà ẹ̀sìn ní, nítorí pé látọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀. Up Shagamite ìyá mi, ẹ ṣé mo dúpẹ́ jàre. Ìyáàfin Dr. Zabi Sanusi, ẹ ṣé mo dúpẹ́. Wọ́n kó nǹkan yìí wá, wọ́n gba gbogbo àwọn nǹkan táwa ní, wọ́n ní ká pátì. Lótìtọ́ Jésù Kristi òjíṣẹ́ Ọlọ́run ni. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n èyí tó jẹ́ tiwa, tó bá jẹ́ pé agbọ́n ni, kò yẹ ká kó dànù. Èmi gbé ní ìlú Benin. Tí Benin ò bá lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀, á kọ́kọ́ yà nídìí àwọn òòṣà ẹ̀, á ta epo lé lórí kó tó lọ. Wọ́n sì lọ ṣọ́ọ̀ṣì. Ìkan dí kan lọ́wọ́. Ṣùgbọ́n kí ni àwa ṣe? A mú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wa, a kó pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wa a kó sọnù. Ẹ ṣé mo dúpẹ́ ìyáàfin Ògúnyẹmí Ọmọyẹmí Fọlá, ẹ ṣé mo dúpẹ́. A mú àwọn nǹkan yìí, a gbá gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ bàjẹ́. Nígbà tó yá, àwọn tó ń sọ fún wa wípé nǹkan tá à ń sìn yìí ò dáa, wọ́n wá padà wá. Wọ́n á wá wo èyí tó jẹ́ original nínú àwọn nǹkan tá à ń sìn, tó jẹ́ gbòógì, tó jẹ́ ojúlówó. Tọ́mọ̀ pé wọ́n pè é, ó ń dáhùn. Àwọn náà sọ fún yín pé kẹ́ yé bọ̀ṣà mọ́, nítorí pé ó lẹ́nu kò lè sọ̀rọ̀. Bàbá mi Rótìmí Àjàyí, ẹ káàbọ̀ sórí ètò. Àwọn náà sọ pé ká kó gbogbo nǹkan yìí dànù, pé kò dáa. Ẹ̀ ń bọ òòṣà, ó lójú kò ríran, ó lẹ́nu kò lè sọ̀rọ̀, ó létí kò fi gbọ́ràn. Kí lẹ̀ ń sìn fún? Nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa. Wọ́n ní kẹ́ ẹ kó gbogbo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ kó ẹ̀ tó da tiẹ̀ sómi dá sómi. Ṣùgbọ́n àwọn kan tí wọn ò gbà sí àwọn tá à ń wí yìí lẹ́nu, tí wọ́n jókòó ti nǹkan tá à ń sọ yìí, tí wọ́n sọ fún wọn pé àwọn fi nǹkan yìí ń bẹ Ọlọ́run, Ọlọ́run bá sì ń dá àwọn lóhùn. Ìyáàfin Fisáyọ̀ Blessing, ẹ káàbọ̀ sórí ètò. Pétọ̀, àwọn ò lè dá nǹkan yìí nù, wọ́n tẹra mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń sì lọ ṣọ́ọ̀ṣì. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n lọ sí mọ́ṣáláṣí láti lọ kírun. Ẹ ṣé mo dúpẹ́ brọ́dà mi Rótìmí Àjàyí, ẹ ṣé mo dúpẹ́. Tó, kò pẹ́ kò jìnnà, àwọn aráabí padà wá bí mo ṣe ń bá bọ̀. Wọ́n béèrè àwọn nǹkan tí à ń sìn yìí lọ́wọ́ àwọn tí wọ́n sì ń sin tiwọn, tí wọ́n ní àmójútó ẹ̀, tí wọ́n ò fi sílẹ̀ ńgbà kankan. Wọ́n á wo performance ẹ̀, ẹ má bínú pé mo sòyìnbó. Wọ́n á wo kí ni, báwo ni nǹkan yẹn ṣe ń ṣiṣẹ́ sí. Bóyá eégún kan lẹ gbé jáde, tí eégún yẹn pa idán lóríṣiríṣi lójú wọn. Wọ́n á gba ẹ̀yìn wá. Wọ́n á wo ẹni tán lè tàn nínú àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀ ládùúgbò yìí. Wọ́n á bá wọn sọ̀rọ̀. Eégún yà nílò ẹ̀. À mú mílíọ̀nù báyìí fún yín. Nígbà náà lọ́hùn-ún, mílíọ̀nù owó ńlá ni. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó torí nǹkan tá à ń wí yìí kú. Àwọn òyìnbó yìí náà padà wá tán ra àwọn nǹkan yìí tán gbé lọ. Tó bá ra nǹkan yìí, béèrè tèmi fẹ́ béèrè lọ́wọ́ wa nìyí. Ǹjẹ́ àwọn nǹkan táwọn ẹni yìí ń rà, ǹjẹ́ wọ́n lọ ń dá sókun ni, àbí wọ́n ń dá sọ́sà, àbáwọn fúnra ara wọn rí nǹkan kan lò nínú àwọn nǹkan tá à ń wí yìí? Ní kò pẹ́ kan gbà táwa sì gbọ́njú, atẹ̀ ti di ojúlówó, báà la ṣe lè pé àti tójú bọ́ ní ìgbà tí mo fẹ́ sọ yìí. Ìyáàfin Ṣópadé, ẹ káàbọ̀ sórí ètò. A rí àwọn ìgbésẹ̀ kan tí táwọn èèyàn kan gbé, tí wọ́n ra ère ìbejì.
ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti ju bí ọ̀rọ̀ ó ti lọ sí bí 30 ọdún báyìí, ká máa sọ pé ó ti ń súnmọ́ 30 ọdún, nìkan bí 30 ọdún sẹ́yìn. Wọ́n wá tán tó wá ra ère, wọ́n ra ọ̀pọ̀lọpọ̀ ère, àìmọye èèyàn tó kú nítorí ère yìí, ọ̀pọ̀lọpọ̀ náà sọ ẹ̀mí ara wọn nù torí ère. Ẹlòmíà kó láti Ìjẹ̀bú-Igbó lọ s'Èkó, láti Ìbàdàn lọ s'Èkó, àìmọye accident lọ́nà, wọ́n á ní wọ́n kú o, wọ́n gbé ère, wọ́n ṣe gbá, wọ́n ṣe kíní kan o. Ère tẹ́ sọ fún wa pé lójú kò fi ríran, lẹ́nu kò lè sọ̀rọ̀, ẹ padà wá, ẹ wá ń ra àwọn nǹkan yìí. Kí ni nǹkan tí wọ́n fi nǹkan yìí ṣe gan-an? Ẹ lọ sórí YouTube mi, Òkìkíọlá TV, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń sọ yìí níbẹ̀, nítorí pé a ṣe àfihàn díẹ̀ ńbẹ̀ láwọn nǹkan tá à ń sọ yìí. Ẹ lọ sórí YouTube mi, ẹ wo àkọlé ètò yìí ní ìgbà ìwáṣẹ̀, ẹ lọ wò lórí YouTube mi, kẹ ṣe ẹ wá, mi mọ̀ bí màá ṣe sọ Yorùbá yẹn, kẹ wá lórí YouTube. So ẹ rí ní ìgbà ìwáṣẹ̀, ẹ máa rí bẹ́ẹ̀, a ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ nǹkan díẹ̀díẹ̀ lórí YouTube yìí. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, a wá mú gbogbo nǹkan adorí ẹ̀ kodò, a mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan adojú ẹ̀rú. Ó pẹ̀lú nǹkan tó ń kóyà jẹ wá lónìí. Àwọn bàbá wa kan, wọ́n ti ṣe àwọn àṣìṣe sẹ́yìn látayé bàbá wa Ahólẹ̀, látayé Aláàfin Ahólẹ̀ pẹ̀lú Àfọ̀njá. Wọ́n ti ṣe àṣìṣe yìí, èdè tí ò yéra wọn ni, òun ni tó ṣẹlẹ̀ láàrin wọn, èdè yẹn ò yéra. Nǹkan wọ̀nyí ló fà á, nítorí pé èdè tí ò yéra ni. Ká gbọ́ra ẹni yé. Kí ni nǹkan tí mò ń bá bọ̀ lórí ọ̀rọ̀ yìí? Kí ni nǹkan tí mò ń tú gangan nínú ọ̀rọ̀ yìí? Kí ni mo torí ẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí pàtó? Ó ní ọ̀rọ̀ tí Olúwo of Ìwó, Ọba Ràṣídì, tó sọ jáde lẹ́nu wípé òòṣà, kò sí nǹkan tó gbọ́dọ̀ jẹ́ òòṣà mọ́ nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, kí là ń pè lóòṣà? Àwọn wo gan lóòṣà? Ní ilẹ̀ Ísírẹ́lì, Jésù Kristi jẹ́ òòṣà fún wọn bẹ̀ tí wọ́n ń bọ ni. Ẹ̀yin Nàìjíríà sì gbà á, ẹ̀sìn bá wọn bọ́. Wọ́n gbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ àwọn nílẹ̀ Ísírẹ́lì. Òun lẹ́yìn náà gbà, tẹ̀sí múlò dòní. Ní Saudi Arabia, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n gbà pé òòṣà táwọn ó máa bọ títí láéláé ni. Àwọn máa pe ara ẹ̀ pé Ọlọ́run. Wọ́n á ti ara Ànábì pé Ọlọ́run, Ọlọ́run sì ń dáhùn. Nílẹ̀ Ísírẹ́lì, wọ́n ti ara Jésù Kristi ń pe Ọlọ́run, Ọlọ́run sì ń dá wọn lóhùn. Nílẹ̀ Yorùbá tiwantiwa, n tó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀, fi pe Ọlọ́run, Ọlọ́run ó dá ọ lóhùn. N tèmi mọ̀ dájúdájú ni. Kí ni ìdí ọ̀rọ̀ mi, ẹ̀yin èèyàn mi? Ẹ lọ sí India, ẹ rí i pé wọ́n lọ chọ́ọ̀chì, wọ́n kírun, ṣùgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ pé wọ́n máa pa àṣà tí wọ́n yẹn, n tí àwọn sìn yẹn, pé àwọn máa parun, kò sí nǹkan tó jọ. Ní ìlú Èkó, nígbà tí iná tíìkì ń jó dáadáa, igi kan tá à ń pè ní igi tíìkì, tá à ń rà káàkiri ńgbà yẹn, tó jẹ́ káwa náà mọ̀lú díẹ̀ nílùú Nàìjíríà. Àwọn Indian wá ń ra àwọn igi yìí ní Àpápá lọ́dún náà lọ́hùn. Ọ̀pọ̀lọpọ̀ wọn tán jẹ́ oníbàárà wa la máa bá ṣe ọdún. Ìmíì ejò ló ń sìn, ìmíì ń sin ejò, ìmíì ó ń sin adìyẹ, ìmíì ń sin màálù, ìmíì ń sin ẹja. Kò sí nǹkan tí wọn kì í sìn. N táwọn nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn, tí ìgbésí ayé wọn sì ń dára. Ìyáàfin Ẹwà tó ṣàánú, ẹ ṣé mo dúpẹ́. N tí àwọn ń sìn nìyẹn, n tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn. Nǹkan yìí náà fi ń pe Ọlọ́run ọba. Òun náà fi ń pe Ọlọ́run tí wọn tán bá jí láàárọ̀. Nǹkan yìí náà máa lọ bá, tán máa bá sọ̀rọ̀. Elédùmarè ò ní sọ̀kalẹ̀ wá
láti wá gbọ́ àròyé ẹ̀. Ẹnìkan ni wàá sunkún sí lọ́rùn tó máa jíṣẹ́ f'Elédùmarè. Àwọn nǹkan yìí làwa sọnù, òun la fi ń di ẹrú ayé lónìí. Ó wà nínú àlùkùránì. Ó ní kó pè mí níbi gbogbo ibi tó bá wùn kó pè mí látara yẹ̀pẹ̀, èmi Ọlọ́run máa dá ẹ lóhùn. Ọlọ́run bá ti parí ọ̀rọ̀, àlùkùránì gan ti sọ̀rọ̀ tán. Kí wá ló dé tẹ̀ ń sọ pé kinní kan òòṣà? Ọlọ́run ní kó pè mí, ó ní pè mí látara yẹ̀pẹ̀, pè mí látara igi, èmi Ọlọ́run máa dá ẹ lóhùn. Tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀, tẹ́ ẹ bá ń sọ pé ká bẹ Ọlọ́run ọ̀tọ̀. Ìwà bí ní ìbéèrè kan ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ta ló lè sin Ọlọ́run náà? Kò sẹ́nikẹ́ni tó lè sin Ọlọ́run nínú wa. Ọlọ́run yìí ń sìn wa ní dọ̀la, tá a fi kú Ọlọ́run máa sìn wa ni. Ǹjẹ́ wọ́n tó ń lọ mọ́ṣáláṣí, ó kírun láàárọ̀ rí tó ṣàdúrà f'Ọlọ́run pé Ọlọ́run wàá sinmi lónìí, ó wà báyìí lónìí? Ara tiẹ̀ ló lọ ṣe, òun sin ara tiẹ̀, kì í ṣe Ọlọ́run ló ń sìn. Òun wá ìlọsíwájú ti tiẹ̀. Ìwọ tó lọ church, wàá dé church, wàá kọrin, wàá lùlù, wàá jó, bó tẹ̀ jẹ́ pé Bible tẹ̀ ń gbé dání ó tàpá sí nǹkan tẹ̀ ń ṣe, nítorí pé Bíbélì ó lòdì sí lílu ìlù àti pípàtẹ́wọ́ nínú ilé Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà bẹ́ẹ̀ tẹ̀ ṣe ń ṣe yẹn gan pàápàá ẹlẹ́rìn ṣe praise and worship. Ijó tó ń jó Ọlọ́run ló ń jó fún, orin tó ń kọ òun kọ́ f'Ọlọ́run. Àánú yín ò ṣe mí. Ẹ wá ọjọ́ àti sùn yín, kẹ́ wá ìgbésí ayé yín sí dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ nílẹ̀ Yorùbá, agbára àwọn nǹkan tá à ń wí náà ń lò. Ọ̀pọ̀lọpọ̀ àfáà, agbára nǹkan tá à ń wí yìí òun náà ń lò. Àìmọye wòlíì nílé aláwo tó jẹ́ pé máyẹ̀wò náà ń lò. Ìyáàfin Ìfẹ́ Ṣàráfà, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ ṣé mo dúpẹ́ ìyá mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń sá lọ báyìí látara àwọn nǹkan tá à ń sọ yìí náà fi ń lówó, nítorí pé òun náà fi ń gbá yín lẹ́yìn tẹ̀ ń wá mérékù kiri. Mo ní mo fẹ́ ṣe nǹkan kan ni ìyàwó mi bá sẹ́ndì, ó rí àpẹẹrẹ nǹkan tí mò ń sọ, ló bá jù sí mi lórí aago. Mo bá wo nǹkan yìí, ibi tí mo ti ń wo ọ̀rọ̀ yìí lọ, ọ̀gbẹ́ni pásítọ̀ yìí ó ń sin ẹja. Ọ̀pọ̀lọpọ̀ yín lè ti rí lórí YouTube àbí lórí Facebook. Ó ń sin ẹja. Prophet náà pé, torí orúkọ ẹ̀ wà ń bẹ̀, prophet kinní kan ni. Ló bá ń dáhùn pé ẹ̀yin tẹ́ ń sọ pé kò sí iṣẹ́ nílùú Nàìjíríà, pé ẹ̀yin sọ pé kò sí iṣẹ́ mọ́, pé ẹ̀yin náà lè ṣe eléyìí tóun ṣe yìí. Ṣùgbọ́n mo wá wo àwọn tán fọ́lù ẹ̀, inú mi dùn púpọ̀ púpọ̀, nítorí pé mo rí àwọn èèyàn díẹ̀ tí wọ́n bá sọ òtítọ́ ọ̀rọ̀. Ẹ ṣé ìyá mi àgbà kò sí fún mi láyọ̀, ẹ ṣé mo dúpẹ́, ẹ má bínú. Mo rí àwọn kan tí wọ́n fún lésì tó jiná. Wọ́n bi léèrè pé ibo ni wọ́n ti rí owó tó fi bẹ̀rẹ̀ òwò yìí. Olùṣọ́ lòun, olùṣọ́ àgùntàn àbí bí àwọn kíní kan ṣáà la máa pè, ó ṣàjẹ́ pásítọ̀ ni ẹni tá à ń wí yìí. Ẹni yẹn béèrè lọ́wọ́ ẹ̀ pé ńbo lẹ́yìn ti rí owó tẹ́ fi bẹ̀rẹ̀ òwò yìí. Kí ni màá fàyọ́ ń bẹ̀? Lára àwọn tó ń lé mérékù kiri lòun gba owó lọ́wọ́ tiwọn. Òun rí àǹfààní, ó wà fortunate bọ́ọ̀rọ̀ lóyìnbó, ó rí oore ọ̀fẹ́ yìí láti rí àwọn kan gba owó lọ́wọ́ wọn jọ láti fi bẹ̀rẹ̀ òwò tó ń ṣe yìí. Ǹjẹ́ ṣé owó kékeré ṣe òwò tá à ń sọ yìí? Ìwọ tí ó bá sin ẹja, tẹ́ bá wo ibi tó ti ń sin ẹja yìí, á tó didi bí plọ̀tì méjì àbí plọ̀tì kan ṣá, tó dẹ̀ jẹ́ pé gbogbo bẹ̀ ló kún fún ibi tó ti ń sin ẹja yìí. Ó sì tún sọ pé òun tún ní ìmíì níbì míì. Ẹ bá mi bi olùṣọ́ yìí léèrè, bí pásítọ̀ sí ni, ẹ bá mi bi léèrè, ṣé gbogbo ọmọ ìjọ ẹ̀ ló níṣẹ́ lọ́wọ́? Ṣé gbogbo àwọn ọmọ ìjọ ẹ̀ ni ìrọ̀rùn ti dé bá? Ṣé gbogbo àwọn tó ń gbowó ìdámẹ́wàá lọ́wọ́ ẹ̀
tó ń gbowó ọrẹ lọ́wọ́ wọn yìí ṣé gbogbo wọn náà ní ibi tí wọ́n jí lọ láàárọ̀ tí wọ́n sì ń jẹun bọ́n ṣe fẹ́? láwọn nǹkan tá à ń sọ ní pé a fi ń tanra wa, òun la fi ń pariwo Yorùbá nation, nítorí pé ẹ̀tàn ní gbogbo nǹkan tá a gbójúlé nílẹ̀ Yorùbá, torí a kì í ṣara Nàìjíríà mọ́. bàbá mi Easyman, ẹ káàbọ̀ sórí ètò. a kì í ṣe ọmọ Nàìjíríà mọ́, a ti di ọmọ Yorùbá, Odùduwà Republic, Yorùbá nation ni, nítorí pé ibẹ̀ la ti lè ní àṣeyọrí. ọ̀pọ̀lọpọ̀ wa àwọn èèyàn yìí ń tàn wá ni látara ẹ̀sìn sísìn. mi ò ní ẹ má ṣì mí gbọ́, mi ò ní ká má kírun o, mi ò sì ní ká má lọ church. èmi tí mò ń bá yín sọ̀rọ̀ mùsùlùmí ni mí, mo sì ń kírun. ṣùgbọ́n mi ò sọ pé ti ìṣẹ̀ṣe báwo. àáfàá tí ó bá bú mi kó bú mi, pásítọ̀ tí ó bá bú mi kó bú mi. ìṣẹ̀ṣe o, èmi ò ní fi ìṣẹ̀ṣe sílẹ̀ tí màá fi kú. mo lè kírun. alukuran jẹ́ kó yé wa pé ìrun kíkí ó ní tó wúlò fún. tí ìrun kíkí wúlò fún rèé. káfà kan má sọ fún mi pé tí mi ìbá ti kírun mi níjọba àrùn wọ̀. ò débẹ̀ rí. ìrun kíkí ó bẹ̀rẹ̀ látorí ṣubúì, suri, asri, magrib, ìchai. tó o bá kírun láàárọ̀ tó jẹ́ ṣubúì lọ́jọ́ tó o bá kú, ṣubúì la kọ́kọ́ wá láwá jókòó tì ẹ́. níbi tí ìrun kíkí wúlò sí nìyí. ẹyẹ tàn wá mọ́ gbogbo ẹ̀yin àfáà. Ọlọ́run sọ pé tí ò bá ti ṣe Islam kò lè rí ìjọba àrùn wọ̀. mi ò mọ̀ nípa yẹn, ṣùgbọ́n ẹ má sọ fún mi pé tí mi ìbá ti kírun mi ò lè rí ìjọba àrùn wọ̀. nítorí pé ìrun inú sàárè, gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ, inú sàárè ni ìrun ti wúlò fún wa. ọjọ́ tó bá ti gbé ẹ sínú sàárè, ṣubúì á wá dúró tì ẹ́ títí di ìgbà tí asri máa fi dé. asri á wá dúró tì ẹ́ di suri. astagfirullah. ṣubúì á wá á dúró tì ẹ́ di suri. suri máa wá á dúró tì ẹ́ di asri. asri á wá á dúró tì ẹ́ di magrib. magrib máa wá ó máa dúró tì ẹ́ di ìṣáì. ìṣáì là á wá tátó á dúró tì ẹ́ di ṣubúì. nítorí pé Al-Qur'an sọ pé a lo ẹgbẹ̀rún ọdún nínú sàárè. pé àwọn ìrun táǹkì yìí àwọn náà wọ́n máa dúró tì wá kó tó di ọjọ́ àgbéǹde àlùkìyámọ̀. kí wọ́n là ń tanra wá fún pé tó bá ti ṣe mùsùlùmí ò rí bìkan gbà lọ, kò sí tó jọ. àwọn kìrìsìtẹ́nì wọ́n ní tó bá ti tẹ̀lé Jésù Kristi ò rí ìjọba ọ̀run wọ̀. irọ́ ló wà ń bẹ̀. kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ẹ̀sìn méjì yìí lẹ̀ ń takora yín? kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ẹ̀sìn méjì yìí lẹ̀ ń ṣe mọ̀nàfìkì ara yín? nínú ẹ̀sìn ẹ̀fà kan tán bá tẹfá fún ẹ, tán bá dá ifá tà ń wí fún ẹ, wọ́n á sọ fún ẹ pé kó o lọ máa kírun ni, pé tó bá kírun ilé ayé ò lè rójú. ẹ lọ béèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. ó wà nínú ẹsẹ̀ ẹ̀fà kan. tí ifá yẹn bá bí ẹ, tán bá dá ifá yẹn fún ẹ tó yẹ pé òun ló bí ẹ, wọ́n á sọ fún ẹ pé lọ máa kírun torí pé tó bá kírun láyé ẹ ò lè ṣoríire. àwọn onífá ò yí ẹ̀sìn tí wọ́n padà, wọn ò sì fi tí wọ́n parọ́ fún yàn. ẹ̀sìn ìbílẹ̀ ò parọ́ fún ẹ. ẹ̀sìn ìbílẹ̀ ò ní kó o má lọ mọ́ṣáláṣí. ẹ̀sìn ìbílẹ̀ ò ní kó o má lọ church. kírun tó bá kírun, lọ mọ́ṣáláṣí bó bá lọ sí ṣọ́ọ̀ṣì kò dí ẹ lọ́wọ́. ṣùgbọ́n tó ń jẹ́ ìṣẹ̀ṣe ń tá àbáláyé ni àbáláyé ni. má kọ̀yìn sí, má jẹ́ kí pásítọ̀ kan bá yé ẹ jẹ́. àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ti bà ìgbésí ayé ẹ̀jẹ̀ tí ò já mọ́ kankan lónìí nípasẹ̀ àwọn nǹkan tá à ń wí yìí. mo ti sọ lórí ètò mi rí, kọ́lọ́n kó fi oríjì mí. bàbá wa Àjànàkú tó kú ńgbà kan, pásítọ̀ Tọ́pẹ́ Àlàbí, ìgbà tí bàbá yìí kú, ǹjẹ́ àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ ló sin bí?
ṣé àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ ẹ̀ ṣáwọn náà sìn? Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi love, kẹ bá mi like. Mo fẹ́ kí ètò yìí kó rìn díẹ̀, mo fẹ́ kó kan ọba Olúwo lára, torí ọba Olúwo ni mo ṣe ètò òní látàrí ọ̀rọ̀ tó sọ wípé òòṣà ló ba ilẹ̀ jẹ́, òòṣà ló ba ayé jẹ́, tó sì jẹ́ pé mọ̀nàfìkì ara tiyín àtijẹ àti mu tiyín, ìmọ̀ ara ẹni nìkan tiyín, òun lẹ fi ba gbogbo ẹ̀ jẹ́. Ìwọ ọba Olúwo tó bá jẹ́ pé wọ́n ṣe ètò fún ẹ lóòótọ́ àti òdodo kó o tó jọba, gbogbo ètò ń ṣe yìí ò ní ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó ń ṣe yìí ò ní ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo kàn ṣe fún ẹ bó ṣe ń ṣe fún àwọn ọba tó ń ṣe ààtò fún ẹ, tó wọ̀ pè bí lóòótọ́ àti òdodo, tó dónú pè bí tó ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún ẹ, ò ní máa hùwà tó ń hù yìí nítorí pé ò ní dalẹ̀ Yorùbá. Ọba tó bá mú wọ ìpè bí tó ń ṣe ààtò fún lótìtọ́ àti òdodo, tó bá àwọn onílẹ̀ jẹ, tó bá àwọn onílẹ̀ mu, kò ní da Yorùbá láéláé. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ń dà wá lónìí, ẹ lọ ṣe fínífíní nínú ọ̀rọ̀ tí mo sọ, ẹ lọ wádìí wọn dáadáa. Kò sí èyí tí ipò yẹn tọ́ sínú nínú yín, agídí ìjà òun lẹ fi débẹ̀. Wọn ò sì ní ṣe ààtò fún yín déédéé nítorí pé Ifá ò mú yín. Tó bá ṣe ààtò fún yín jù, ẹ ní jáde kó ń pè bí. Ìyáàfin Adéọlá Adépọ̀jù, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ń du ọ̀rọ̀ ọba lónìí ní tó ń fa sábàbí nípa ọ̀rọ̀ ọba lónìí, tẹ́ ẹ fi ń wu ìwàkiwà, tẹ́ ẹ fi ń ṣe àṣemáṣe, òun ní pé ipò yóò tọ́ sí yín. Ẹ ṣe àyọjúràn ni, ẹ fowó rà ni. Nítorí pé ẹ fowó ra nǹkan yìí, àwọn tó ń ṣe ààtò yìí tó ń jẹ́ afọbajẹ, tó máa mú yín wọ ìpè bí, tó máa ṣe ààtò fún yín, wọn ò ní ṣe ààtò yìí délẹ̀ fún yín láyé àti láéláé. Tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ lo iye ọjọ́ tó yẹ kẹ́ ẹ lò ní pè bí, tí Ifá ò sì yàn yín, tẹ́lẹ̀dùmarè ò yàn yín síbẹ̀, ẹ lè jáde kúrò nù pè bí tẹ́ fi gbẹ́mìí mì. Torí ìdí èyí, òun ló ṣe fà tó fi jẹ́ pé ìwàkiwà yìí fi wá ń gbilẹ̀ sí, òun ló fà tó jẹ́ pé ọba mi ò láṣẹ lẹ́nu. Èmi ọmọdé tí mò ń bá yín sọ̀rọ̀ lónìí, òun ló ṣe jẹ́ pé èmi á sọ̀rọ̀ sí ọba tí mo bá rí àrídájú ẹ̀, tí mo mọ ìjìnlẹ̀ wípé kì í ṣe lótìtọ́ àti òdodo ló yẹ kó wà lórí ipò, tó bá tó wá wu ìwà tí ò da, màá sọ̀rọ̀ sí mọ̀nà nítorí pé kì í ṣọba, ó kàn wá ń bẹ̀ figure head ni. Ọ̀rọ̀ tí mò ń sọ tó bá rú wa lójú, ẹ sọ fún àwọn ọba tó wà ń bẹ̀ yìí kó dé adé ìṣẹ̀ǹbáyé lé wọn lórí. Ó dá mi lójú wọn ní lọ́jọ́ mẹ́ta lórí ilẹ̀ alààyè. Èmi gan jáde lẹ́sẹ̀kẹsẹ̀, á jáde lórí ilẹ̀ ayé lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí pé ipò yóò tọ́ sí yín, àwọn nǹkan tó yẹ kán ṣe fún yín gẹ́gẹ́ bí ẹni tó lè gbé adé yìí rù, ẹ ṣe é. Ìdí nìyí tẹ́ ẹ fi ń dalẹ̀, ìdí nìyí tẹ́ ẹ fi ń hùwàkiwà, ìdí nìyí tẹ́ ẹ fi ń da àwọn ará ìlú yín. Ṣùgbọ́n lọ́wọ́ yìí, gbogbo ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ti bínú. Àwọn míì náà ń bínú tí ò kí ń ṣara wa o. Bẹ́ẹ̀ ni, láwọn middle belt lọ́hùn, wọ́n ń bínú gidi. Wọ́n fún mi ní àkíyèsí kan láàárọ̀ yìí. Ẹ ṣé ẹ̀yin tẹ́ like, tẹ́ love, ẹ ṣé mo dúpẹ́. Ẹ bá wa máa share, kẹ́ bá wa máa love, kẹ́ bá wa máa like. Elédùmarè ó wà pẹ̀lú yín. Odindi ọba wọn dá jókòó, ọ̀sẹ̀ kan náà fi gbé ọba yìí. Àwọn ọ̀dọ́ ìlú ẹ̀ náà gbé, wọn fi bò pé àwọn làwọn gbé. Wọ́n jẹ́ kó yé gbogbo àwọn èèyàn pé àwa ọ̀dọ́ ìlú àwa la gbé ọ. Máa sọ̀rọ̀ fún àwọn tó kù nílé, bá àwọn olóṣèlú sọ̀rọ̀, àtàwọn ọba bíi tiẹ̀, àtàwọn olóyè ẹ. Kábíyèsí yìí ń kàbòròbò ni. Ó ti lo ọ̀sẹ̀ méjì pẹ̀lú wọn, AK bíi mẹ́ta náà kó sí lórí. Àwọn ọmọ ìlú ẹ̀ ni ń tà ń sọ fẹ́yìn ọba tẹ́ ń hùwà játijàti rèé. Mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín ò ní dúró nínú ìlú, ẹ mọ̀ sá lọ sẹ́yìn odi ni. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ń hùwàkiwà, ẹ̀yin ọba tẹ́ ò ṣe dáadáa, kò sí ọ̀nà tọ́rọ̀ yóò fi ní rí bẹ́ẹ̀.
nítorí pé táwọn ọ̀dọ́ bá bínú tán ẹ̀yin gan fúnra yóò ní dúró wò ó. ẹ ní rí bínú ọ̀dọ̀ ẹ̀yin ọba, ẹ má sọ pọ̀ ba niyín, èèyàn ló wà lẹ́yìn ọba tó fi ń pè lálẹ́ ìbá. Ọba gbọ́dọ̀ ṣe dáadáa sáràlú nítorí pé kó lè rí ilé ayé gbé ni. Mo fi ọba kan mo fi ń ṣe àkàwé, kábíyèsí dáadáa, Ẹ̀wùsì àná, mo ti gbàgbé orúkọ wọn, orúkọ wọn máa ń sápá mi lórí ni. Bàbá wa Ẹ̀wùsì àná, Ògúnṣọwọ́, bẹ́ẹ̀ ni Ògúnṣọwọ́. Bàbá yìí, níbi tí ọkàn bàbá yìí balẹ̀ dé, ṣẹ́ni tó bá wọ jàlámíà, á wọ bedroom slippers tá à ń pè ní Dunlop. Ìwọ tó ò bá dá mọ̀ ò ní mọ̀ pọ̀ bá ni. Ògúnṣọwọ́ ó máa káwọ́ sẹ́yìn báyìí ni, tá a máa fẹsẹ̀ rìn látorí ìletò kan sí kejì. Gbogbo àwa tá a bá dá mọ̀ láàmà tá a bá ṣe kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ bí àwọn èèyàn mi léèrè nílùú Ṣàgámù, nílùú Makun, fáwọn tó mọ bàbá tí mò ń sọ yìí dáadáa, Ògúnṣọwọ́, kọ́lọ́ba kó bá wa fọ̀run kẹ́. Àṣìṣe kan tó ṣe tí ò fi pẹ́ lórí oyè, òun ni Olúwo ń ṣe yìí. Kọ́lọ́ba kẹ́ bàbá, mo sì mọ̀ pé àwọn èèyàn náà ti bàbá débẹ̀ látara ẹ̀sìn. Kí ni àṣìṣe yìí ni wípé bàbá ní eégún kan ò gbọ́dọ̀ rìn nígboro Makun mọ́, àwọn fẹ́ palẹ̀ eégún mọ́. Wọ́n fa ọ̀rọ̀ yẹn títí, a pé bàbá olóyè kan Kúyẹ̀ olóògbé, kọ́lọ́ba fọ̀run kẹ́ wọn. Wọ́n bá kábíyèsí yìí fà débi pé wọ́n dé kóòtù. Bàbá yìí lọ kó gbogbo fọ́tò ọba jáde ní pé ọba tó ní òun ò fẹ́ eégún nínú ìlú yìí, eégún ló gbé ifá ẹ̀ láti ìgbàlẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ ìlú mi ni, ibi tó ti bí mi tí mo sì mọ̀ ń pa ẹ̀ dáadáa ni, mi ò kéré ní gbogbo ìgbà tó ṣẹlẹ̀. Ẹ má jẹ́ ká fi ẹ̀sìn, ẹ má jẹ́ ká pa ẹ̀sìn pọ̀ mọ́ nǹkan tá a bá ń ṣe. Ní tá a bá ń ṣe, ẹ jẹ́ kí ẹ̀sìn kó dúró lọ́tọ̀. Ní tá a bá gbé dání tó jẹ́ tiwa, jẹ́ ó dúró lọ́tọ̀. Tó o bá jẹ́ kábíyèsí, tó o ti jinlẹ̀ dáadáa nínú Kìrìsìtẹ́nì, má ṣe àyọjúràn tó bá ti mọ̀ pé ò ní gba nǹkan tó ń ṣe ń bẹ̀, má wulẹ̀ ṣàyọjúràn. Tó o bá jẹ́ Mùsùlùmí, tó o jẹ́ àgbà àfà, tó o mọ̀ pé o lè ṣe nǹkan tó ń ṣe nípò ọba, má ṣàyọjúràn. Jókòó sórí àfà ẹ, má ṣe Mùsùlùmí ẹ lọ, wá èèyàn kan nínú ìdílé ẹ fà sílẹ̀. Tẹ́niyàn ò bá lówó lọ́wọ́, ìwọ sponsor ẹ̀, ẹ má bínú pé mo sòyìnbó, ran ẹni yẹn lọ́wọ́, ṣo nígbọ̀wọ́ ẹ̀, jẹ́ kó bọ́ sórí ipò kóun lè ṣe é, tó bá lè ṣe é. Ìwọ ti mọ̀ pé ò lè ṣe nìyẹn, mọ́kàn ẹ̀ kó ń bẹ̀. Àwọn nǹkan wọ̀nyí la fi ba ayé jẹ́. Àwọn nǹkan wọ̀nyí la fi ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Àwọn nǹkan wọ̀nyí la fi gbé nǹkan tó pọ̀ jù sọnù. Ẹ má gbàgbé, má ṣe àfihàn àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ lọ sórí YouTube mi sẹ́, Òkìkíọlá TV, ẹ lọ síbẹ̀. Ẹ kàn béèrè wípé lórí àkọlé ètò yìí, ìgbà ìwáṣẹ̀, a lo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ̀ tá a fi hàn. Tẹ́ bá ti débẹ̀, ẹ bá wa subscribe, ẹ lè máa rí gbogbo nǹkan tá a bá ti ń jù sórí ètò. Ẹ ṣe bàbá mi Ayọ̀lá Sádíkù, kábíyèsí bàbá. Ẹ jẹ́ ká tẹ̀lé tá a bá ń ṣe. Mùsùlùmí ni ẹ́, má ṣàyọjúràn. Tó bá ti mọ̀ pé o ò lè faramọ́ tó ń ṣe ń bẹ̀. Ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni ẹ́ tá à ń pè ní kiriyó, má ṣàyọjúràn, mójú ẹ kó ń bẹ̀. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá ti ń fi ìjà ń dùn nǹkan tí ò kí ń ṣe tiwa, kì í pẹ́ lọ́wọ́ ẹni. Gbogbo ẹ̀yin ọba tó jẹ́ pé ẹ̀ tọ́ sórí ipò, Ifá kó ló yàn yín síbẹ̀, owó lẹ lò. Ṣọ́ba tó fẹ́ jẹ́ sìn tó ń gbé 30 million fáwọn afọbajẹ, kó wá sọ pé Ifá ló yàn ẹ́, kí làjúràn tá a bá ká. Nígbà ìwáṣẹ̀, tán bá jẹ ọba, tán bá ti dá Ifá pé lágbájá báyìí ni Ifá mú. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ìran tèmi, àjọba ló lé wa délùú Ṣàgámù, a kì í ṣọmọ Ṣàgámù. Ìran bàbá mi ò kì í ṣọmọ Ṣàgámù, aláràmòjò ni wá, ọmọ lára ni wá. Àjọba ló lé wa délùú Ṣàgámù pé èmi kẹ̀mí ìjọba, ọmọ aládé ni mí. Nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀
nǹkan ló ń ṣẹlẹ̀ nígbà ìwáṣẹ̀ àwọn èèyàn máa ń sá ní èmi kẹ̀ ọba mi ò lórí tí fẹ́ fi gbé wọ́n sá lọ. Kí ló dé tó jẹ́ pé nsìn owó la fi ń rà á? Ẹlòmíà tó pààyàn torí pé ó fẹ́ jọba yìí láyé òní, ẹlòmíà ò tún gbẹ̀mí èèyàn torí pé ó fẹ́ jọba. Ayọjú ràn ní ó ti mọ̀ pé kò tọ́ sí ẹ, kì í ṣe nǹkan tó lè lò, kúrò ń díẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹ̀yin èèyàn mi, màá tún rán wa létí lẹ́ẹ̀kan sí. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn yín jẹ mọ́. Ẹ lọ ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bí mo ṣe sọ, tó bá jẹ́ pé ṣọ́ọ̀ṣì lẹ́ ń lọ. Ẹ lọ mọ́ṣáláṣí, mo tẹnu mọ́, tó bá jẹ́ pé mọ́ṣáláṣí lẹ́ ń lọ, ìrun lẹ́ ń kí. Àwọn nǹkan wọ̀nyí wọ́n wúlò láàyè tiwọn. Ṣùgbọ́n mi ní parọ́ fún yín, ntọ́n bá ṣe ń dílé ẹ káì tẹ́ra mọ́ o, bá wọn ṣe, nítorí pé Bíbélì ní ẹ jẹ́ ká fi ti Késárì fún Késárì, ká fi ti Ọlọ́run fún Ọlọ́run. Kí ni nǹkan tá à ń pè lóòṣà? Mo mẹ́nu bà lẹ́ẹ̀kan, màá sì sọ, màá túmọ̀ ẹ̀ fún wa. Kí là ń pè lóòṣà? Jésù Kristi òòṣà ló jẹ́ nílẹ̀ Ísírẹ́lì. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òòṣà ló jẹ́ nílùú Saudi. Àwa wá ní òjíṣẹ́ tó pọ̀ lọ́dọ̀ tí wá ń bí, tí àwa sọ di òòṣà nítorí pé wọ́n kú fún wa ni. Màá sọ, màá tẹnumọ́ gbogbo gbà. Àwọn nǹkan wọ̀nyí kú fún wa ni. Àwọn tá à ń sọ pé igi ni wọ́n, ère ni wọ́n, kankan ni wọ́n yìí, wọ́n kú fún wa ni. Tí Kristẹni ó bá tàn wá, wọ́n á ní wọ́n pe kinní kan sára igi yẹn ni ló fi ń ṣe kinní kan pé ìlànà èṣù ni, irọ́ ló wà ń bẹ̀. Ògún lákáyé lára òjíṣẹ́ Ọlọ́run ni. Ẹni tó bá lè jáde, tó bá lè kọ̀ndẹ̀mù ẹ̀ fún mi pé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run, kẹ́ni ẹ jáde sí mi kó sọ fún mi pé Ògún kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run. Ṣé Jésù nìkan àti ànábì ni Ọlọ́run bá rán wáyé ni? Kí Jésù tó wà mo yẹ àwọn òjíṣẹ́ tán ti lọ. Olúwo sọ pé òòṣà wo ni Ògún bọ? Kó lọ ka Bíbélì dáadáa, kó sì ka Báíbù dáadáa, Kùránì dáadáa. Àìmọye òòṣà, àìmọye òòṣà. Ṣùgbọ́n láwọn táwa mọ̀, tá a lè dárúkọ, lára wọn ni Ògún wà, lára wọn ni Ọbàtálá wà, lára wọn ni Ọ̀ṣun wà, lára wọn ni Èṣù, lára wọn ni Èṣù wà, lára wọn òjíṣẹ́ ni. Pẹ̀lú bẹ́ẹ̀ òjíṣẹ́ pọ̀. Aláàfin Ahólẹ̀ lára òjíṣẹ́ Ọlọ́run ọba ni fún ilẹ̀ Yorùbá. Àfọ̀njá lára òjíṣẹ́ Ọlọ́run ni fún ilẹ̀ Yorùbá. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òòṣà ni lọ́tọ̀, lára òjíṣẹ́ ni fún ilẹ̀ Yorùbá. Ó jẹ́ iṣẹ́ tọ́lọ́run rán dáadáa. Akíntọ́lá lára òjíṣẹ́ Ọlọ́run ni. Ó ṣe dáadáa kò ṣe dáadáa, lára òjíṣẹ́ Ọlọ́run ni. Brọ́dà mi Salaudeen ẹ káàbọ̀ sórí ètò. Òjíṣẹ́ Ọlọ́run pọ̀, mélòó la fẹ́ kà ní òjíṣẹ́ Ọlọ́run? Èyí tá a gbé dání tá à ń ṣe yìí náà, lára iṣẹ́ tí Ọlọ́run ní ká máa ṣe leléyìí. Gbogbo àwọn eléré orí ìtàgé òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n o, ṣùgbọ́n wọ́n ti yà ní ìlànà míì, wọ́n ti yà síbì míì. Owó ò jẹ́ kán jẹ́ iṣẹ́ Ọlọ́run mọ́, òṣèlú náà dẹ̀ ṣe. Ẹ̀yin onítìátà ẹ̀ ní bínú, òótọ́ ọ̀rọ̀ ló dé, á sọ, tẹ́ ẹ bá bú wa a ò ní bínú. Èbó kìí so, Ìjẹ̀bú ló sọ bẹ́ẹ̀, èbó mi so. Òjíṣẹ́ Ọlọ́run lẹ jẹ́ gbogbo ẹ̀yin olórí orí ìtàgé. Ẹ padà sójú ọ̀nà, òjíṣẹ́ Ọlọ́run ni yín. Ẹ jẹ́ kí Ọlọ́run ṣe iṣẹ́ yín láṣepé. Ẹ má fi gbogbo ìgbà lé owó nìkan, ẹ má fi lé ayé nìkan, òṣèlú lẹ̀dẹ̀ ń bá kiri. Díẹ̀ nínú yín ló sọ òtítọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yìí. Láwọn tó tẹ̀tọ́ wá jẹ́ ọmọ kéékèèké inú yín náà jáde síta. Mo kan ọ̀rọ̀ sára sí ọmọ kan tá à ń pè ní mo máa dẹ̀gbà gbórúkọ ẹ̀kẹ́, mo máa rántí orúkọ ẹ̀ dáadáa, orin ẹ̀ wà lọ́wọ́ mi ń bí. Eléwì ni. Òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo yín. Ẹ̀yin onífújì òjíṣẹ́ Ọlọ́run ni yín. Ẹ padà sójú ọ̀nà. Ẹ jẹ́ iṣẹ́ gidi fáráyé. Nítẹ̀yìn onítìátà, bàbá wa Ògúndé ẹ̀ mọ bó ṣe jíṣẹ́ tó ni.
bàbá wa Ògúndé jẹ́ iṣẹ́ tó fi lọ ni. Brọ́dà mi Honorable Adéníyì Ládéjọbí ó gbá àtọ́ ẹ̀ bàbá, ẹ ṣé mo dúpẹ́. Òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo ẹ̀yin eléré orí ìtàgé, ẹ rìn nílànà àwọn bàbá wa Ògúndé tí wọ́n ti lọ, wọ́n jẹ́ iṣẹ́ fún Ọlọ́run púpọ̀ púpọ̀. Ẹ má wò pé pásítọ̀ tó wà ní ṣọ́ọ̀ṣì lòjíṣẹ́ Ọlọ́run, àwọn yẹn gan ìjíṣẹ́ èṣù ni wọ́n lọ́wọ́ ta wà yìí, nítorí pé ọ̀rọ̀ ayé náà lé ọ̀pọ̀lọpọ̀ àfáà, ọ̀rọ̀ ayé náà dẹ̀ lé wọn lé tọ́lọ́run mọ́. Bẹ́ẹ̀ ló ṣe wà nínú babaláwo mìíràn, kì í ṣe gbogbo babaláwo ló pé. Babaláwo tẹ̀ wò yẹn póríṣiríṣi bíi tàwọn pásítọ̀ náà ni, ẹ rí babaláwo, babaláriwo, babaláwo láwo, wọ́n pọ̀ ń bẹ̀. Elédùmarè ni kó gbà wá. Ṣùgbọ́n nǹkan tó o bá ń ṣe nídìílé ẹ tó wà nídìílé ẹ ò ní o tẹra mọ́. Mi ò ní kó má ṣẹ̀sìn, bó jẹ́ babaláwo ni ẹ́, tẹra mọ́ nǹkan tó wà nídìílé ẹ tó jẹ́ ìṣẹ̀ṣe ìdílé ẹ. Bó jẹ́ kìrìsìtẹ́nì ni ẹ́, tẹra mọ́ nǹkan tó wà nídìílé ẹ tó jẹ́ ìṣẹ̀ṣe inú ilé yín. Bó jẹ́ mùsùlùmí ni ẹ́, tẹra mọ́ ìdílé ẹ, n tó wà nídìílé ẹ tẹ̀ ń ṣe tẹra mọ́. Gbogbo ẹ̀yin onífújì nílẹ̀ Yorùbá, òjíṣẹ́ Ọlọ́run lẹ jẹ́. Èèyàn kan péré ni mo rí, ẹni tó fẹ́ fara ṣe ìkejì kò kójú òṣùwọ̀n tó, ṣùgbọ́n ó kàn ṣe díẹ̀díẹ̀. Saheed Òṣùpá, òun ni mo rí tó gbé iṣẹ́ Ọlọ́run ọba dání tó ń jẹ́ iṣẹ́ tọ́lọ́run rán. Ó lè ṣeré fún lóṣèlú, ṣùgbọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ ń bẹ. Ṣẹ̀fí Àlàó ni mo rí pé ó fẹ́ farapa ẹ díẹ̀, tóun náà ń jẹ́ iṣẹ́ yẹn díẹ̀díẹ̀ tó ń sọ fún ọ pé òun ò kí ẹ̀, ṣùgbọ́n kò jẹ́ tó King Dr. Saheed Òṣùpá. Òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo yín, látara ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ ó máa yí ẹlòmíì lọ́kàn padà. Mo ti sọ ọ̀rọ̀ yìí rí lórí ètò. King Dr. Saheed Òṣùpá, orin ẹ̀kan ló kọ tó fi yí èmi yìí lọ́kàn padà. Nígbàtí tó tẹ̀ jẹ́ pé iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ bó jẹ́ ojú mi ni, máa náwó nákùnà ni, mo tẹ̀kàn máa náwó tèmi, kò sí gbogbo ọjọ́ fàájì ni. Orin ẹ̀kan ló kọ lọ́dún náà lọ́hùn-ún, tó kọ nígbàtí bàbá ẹ̀ kú pé àjàyé láìgbà pààyè gbẹ̀gẹ́, adẹ̀jáyé láìgbà pààyè kan pa, wòjẹ́wòjẹ́ ló máa ń jẹ́ làjẹ tán, wòmùwòmù ló máa ń wo làwò tán, ògùn wẹ̀yìn wòjọ́ kó má padà tọrọ jẹ. Gbólóhùn yẹn ni mo gbọ́. Ìyáàfin Adéṣẹwà ẹ káàbọ̀ sórí ètò. Adéṣẹwà Adébáyọ̀, mo kí yín. Gbólóhùn yìí ni mo gbọ́ nínú orin Saheed Òṣùpá, pé ògùn wẹ̀yìn wò kó má padà tọrọ jẹ. Ìgbà tí mo wá wẹ̀yìn wò, tí mo gbọ́ ọ̀rọ̀ tí Òṣùpá sọ lọ́dún náà lọ́hùn nínú orin ẹ̀ yìí, ni mo di ẹni tó ń tu owó jọ, lèmi náà di ẹni tó ní nǹkan, tí mo dẹni tó fowó ń pe Saheed Òṣùpá náà pé wá ṣeré fún mi. Látara ọ̀rọ̀ tí mo gbọ́ látẹnu ẹ̀ lọ́dún tó sọ yẹn, ọdún yẹn mo kọ́kọ́ lé láyé mi. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí pé lọ́jọ́ tí mo gbọ́ orin yẹn, mo ṣẹ̀ gba àjọ kan ní abọ́ sí bí àfàlọ́ àtèmi àtàwọn ọ̀rẹ́ mi lákan mutí tá à ń ṣe fàájì, à ń mu pẹpẹ súpù. Mo ti ná bíi 40-something,000 nínú owó náà lọ́jọ́ náà. Orin yẹn tí mo gbọ́, mo fi wọ́n sílẹ̀ ń di ọtí yẹn ni. Mo lọ fi owó tó kù tí mo lọ fi dẹ́pọ́sìtì lórí ilẹ̀ tí mo kọ́kọ́ lé sí ni. Ìyáàfin Adézí ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú tí mi bá pe orúkọ yín dáadáa. Òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo yín jẹ́. Ìwọ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀, tó bá ń sọ̀rọ̀ tó bá ń wuyì láwùjọ, tó sọ̀rọ̀ tó bá mú ọpọlọ wá, òjíṣẹ́ Ọlọ́run ni ẹ́. Ní gbogbo ìgbà, gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ ká tẹra mọ́, torí pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ lò wá ni. Ó ní mò ń sọ fún ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin olówó, Ọlọ́run dá yín bó ṣe dá yín yẹn torí àwọn kan ni. Ọlọ́run ṣe yín bẹ́ẹ̀ yẹn torí àwọn kan ni. Kì í ṣe torí ara yín nìkan, kì í ṣe torí ẹbí yín nìkan. Ẹ dá sí gbogbo èèyàn. Ẹ̀mí tẹ́ máa ṣe tẹ̀fí ní ṣubú wájú Ọlọ́run. Nínú gbogbo àwọn àfáà tó máa ń ṣe wáàsí pátápátá, èèyàn kan ni máa ń tẹ̀lé lẹ́yìn, tí máa ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó máa ń wọ̀ mí ní ìwé tí ó sì máa ń bá mi lára mu. Wọ́n lè máa bupá mu gbó ni, wọ́n lè bu pé kinní kan ni.
wàláhì ẹni yìí nìkan ó ní mo gbà fún, ó ní Buhari ọmọ Musa, wàláhì tàláhì súnmọ́ bí láìlẹ̀ zídáláwà, mo gbà fún Buhari ọmọ Musa nítorí pé kò ní fi ẹ̀jẹ̀ sínú kó tutọ́ funfun jáde láyé. Bàbá mi kí mi wọ́n ní àbọ̀rú àbọ̀yè bọ́ ṣíṣe ogbó atọ́ yín bẹ̀, kò sí ìtẹ́fi kí mi tí mi ní dá yín lóhùn. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ẹ̀yin èèyàn mi, Buhari ọmọ Musa kò ní fi ẹ̀jẹ̀ sínú kó tutọ́ funfun jáde. Mo gbọ́ wá sí bàbá wa Buhari ọmọ Musa ń bì kan, wọ́n wá ṣe kinní fún ọ̀gá mi kan, olóyè Mọ́gàjí, ńgbàtí ṣé ìyá wọn ló kú ńgbà yẹn tí wọ́n wá síbẹ̀. Bàbá kọ́kọ́ bú gbogbo wa náà, wọ́n bú ọ̀pọ̀lọpọ̀ nínú wa. Ọba kan wà ńbẹ̀ náà lọ́jọ́ náà wọ́n sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí wọ́n bú, wọ́n sì tún padà gbowó lọ́wọ́ wa, ṣùgbọ́n wọ́n kọ́kọ́ sọ òtítọ́ ọ̀rọ̀ yẹn. Èyí táwọn sọ fún wa yìí ẹ mú sọ́kàn. Bàbá ní tí èèyàn kan bá tẹ àwọn mọ́lẹ̀ pé táwọn ní yéè tó ní ẹ̀ẹ́dẹ̀ lámúmọ́ra ṣì bá fà níyìn, ó lóun aṣọ dáadáa, ó lóun máa ṣọ dáadáa, ó lóun àti jẹ́ kó sinmi sára kó jókòó, ó ní tóun bá tẹ tòun, ó ní wàláhì adọ́spítù, ó lóun ò ní dúró pé Ọlọ́run fẹ́ dájọ́ ọkàn lápá abẹ́yẹn onírànlá o, ó lóun ò ní dúró bẹ́ẹ̀. N tó wà nú ẹ̀ ló sọ, bó ṣe rí nú ẹ̀ ló ṣe sọ̀rọ̀ yẹn, n tó lè ṣe òun ló sọ yẹn. Ṣùgbọ́n àwọn kan nínú àwọn tó ń sọ̀rọ̀ fún wa, wọ́n máa sọ̀rọ̀ yìí fún wa bí ìgbà tó jẹ́ pé àwọn pẹ̀lú Ọlọ́run wọ́n jọ ń ṣèpàdé ni, bí ìgbà tó jẹ́ pé àwọn àti Ọlọ́run ìṣẹ́jú náà jọ máa ń ríra ni. Wọ́n á ṣe bí ìgbà tó jẹ́ pé oníwà tútù ayé àtọ̀run làwọn, irú wọn sì ni wọn ò dá, ẹsẹ̀ wọn wò, wọ́n á dá sí ìyá àfọmọ náà lábẹ́nú. Ẹ má jà tanra wa mọ́, ẹ má jà tú àwọn èèyàn jẹ mọ́, ẹ bá àwọn èèyàn sòtítọ́ ọ̀rọ̀. Ẹni tí ò bá kírun ó kírun, gbogbo wa ò lè sùn ká kọrí síbì kan náà. Ǹjẹ́ ìlú tẹ̀yìn ti mú ẹ̀sìn wá ṣébẹ̀ lálàáfíà bí? Ṣé ìlú yìí lálàáfíà? Kò sálàáfíà láti ibi tí àwọn ẹ̀sìn ti wá. Ẹ lọ sí Arab country lénìí, àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Saudi tó jẹ́ bàbá wọn, ṣé wà wọ́n pé Saudi, ṣé wà wọ́n pé ní Saudi? Gbogbo àwọn ọmọ wa tán wà ní Saudi, ẹbí wọ́n léèrè pé kí náà ṣe ń ṣe wọ́n bẹ̀. Ẹ sì wá máa wàásù fún wa bí ìgbà tó yẹ pé ibẹ̀ lọ́lọ́run gbé. Ṣé wà wọ́n da tó bẹ́ẹ̀ gẹ́ nílùú Saudi? Tẹ bá wo Arab country míì, wọ́n ń para wọn bẹ́ẹ̀ ní pé wúrẹ́ ni, wọ́n sì máa para wọn báyìí, wọ́n tún máa sọ pé la ilaha illallah, la ilaha illallah, Allahu Akbar, ẹ̀dẹ̀ ń pààyàn, ẹ̀ ń dúyàn, Allahu Akbar, ẹ̀dẹ̀ ń dúyàn, Allahu Akbar, ẹ̀ ń gbé Ọlọ́run ọba ga pé ẹ̀ ń dúyàn bíi tiyín, ẹ̀ ń dúyàn, ẹ̀ fọ̀bẹ́ sí lọ́rùn, ẹ̀ ń pariwo Allahu Akbar, Allahu Akbar. Àwọn tó pe ẹ̀sìn yìí ní ẹ̀sìn ìmọ̀líle náà pé lọ́jọ́ kìíní àná, ṣé wọ́n parọ́ níbí? Tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀, mi ní kẹ́ni tó má kírun, tó máa kírun kó má kírun o. Kírun tó o bá fẹ́ kírun, lọ sí ilé ìjọsìn ti Kìrìsìtẹ́nì tó o bá fẹ́ lọ, ṣùgbọ́n má gbàgbé nǹkan tó ń ṣe nínú ilé ẹ, tẹra mọ́, má tanra ẹ jẹ o. Gbogbo nǹkan tá a bá ṣe l'Elédùmarè rí. Gbogbo èyí tó yẹ kẹ́ ẹ jẹ́ iṣẹ́ tí Ọlọ́run bá rán yín tẹ́ ò jẹ́, Ọlọ́run bá ń rí yín. Gbogbo èyí tó yẹ kẹ́ ẹ ṣòtítọ́ tẹ́ ò ṣe, Elédùmarè ń rí yín. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìṣàgámù lénìí. Ọba kan wà nílùú Makun, mo ti sọ ọ̀rọ̀ ẹ̀ bí ẹ̀ẹ̀mejì lórí ètò yìí. Ọba Adéwálé, bóyá Adéníjà bí nǹkankan ni bàbá ẹ̀. Ọba yìí ń da gbogbo ìlú láàmú nílùú Makun, ọmọ ọ́fíìsì ni. Wọ́n kó ẹjọ́ yìí lọ bá Àkárìgbò, ọba Babátúndé Àjàyí, Àkárìgbò ti ilẹ̀ Rẹ́mọ, mo ṣe kábíyèsí fórí adé. Kábíyèsí ní alákọ̀ọ́kọ́ tí wọ́n wá,
ẹni kan ṣe sùúrù. Lọ́jọ́ náà lọ́hùn mi ò wo ètò yẹn dáadáa, mi ò rí bí tẹ́ ti sọ̀rọ̀, ṣùgbọ́n mo rí fọ́tò ẹ̀ pé ẹ dúró ti kábíyèsí Oyèṣọlá Ọ̀rúngbàtù, ẹ dúró tì wọ́n tẹ́jọ́ sọ̀rọ̀. Ṣùgbọ́n lè tán wá sọ́dọ̀ yín lẹ́ẹ̀kejì, kì í ṣe pọ́n sẹ́ǹdì fídíò sí mi kí n lè sọ fún yín kó lè rí iye yín yékéyéké. Eléyìí ò ń ṣe pé bóyá mò ń he àhesọ ọ̀rọ̀. Wọ́n ṣe fídíò kọ̀ pẹ̀lú mi, gbogbo bí wọ́n ṣe àdírẹ́sì yín pátápátá, bí Jamiu Olódodo bó ṣe ń sọ̀rọ̀, fídíò kọ̀ náà ṣe fún mi, kì í ṣe pé wọ́n ò yá nǹkan kankan sẹ́ǹdì ẹ̀ sí mi. Kẹ́ lè mọ̀ pé mo ní àwọn èèyàn tèmi láàárín àwọn èèyàn tó ń ṣe iṣẹ́ yìí. Agbádá funfun lẹ́wọ̀ lọ́jọ́ náà, ẹ lo max. Kábíyèsí ọba Ẹwùsì Oyèṣọlá, kábíyèsí forí adé bàbá, wọ́n sì ń dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ pé kó tó di pé kábíyèsí máa sọ̀rọ̀ ńgbà tí Jamiu Olódodo sọ̀rọ̀ tán, wọ́n fẹ́ gbé máìkì fún yín, wọ́n ní rárá, wọ́n ní ẹ jẹ́ káwọn kọ́kọ́ sọ̀rọ̀, wọ́n sì gba máìkì. Ọba Oyèṣọlá sì ní tọ̀ pé kábíyèsí àwọn fún yín di ọjọ́ 7 lénìí, lẹ́yìn ọjọ́ 7 kò sí nǹkan tá à ní ṣe fara wa o, pé àwọn máa ṣí àwọn ọmọ yìí sílẹ̀ kí wọ́n jà, nítorí pé ọba Adéwálé, ọba Ìránìkan tó jọba òrùlé kan tó fi ń da gbogbo ìlú láàmú, pé àwọn ò ní gbà kó ṣe àwọn ọmọ àwọn léṣe mọ́. Àìmọye èèyàn tó ti sọdá láàbọ̀ ara ní ọba Onírànìkan yìí, àìmọye èèyàn tí wọ́n wá tí wọn ò rí mọ́. Ìwọ tó jẹ́ olúgbọ̀wọ́ ẹ̀, eléyìí máa jẹ́ ìgbẹ̀yìn tí màá fi ọ̀wọ̀ wọ̀ ẹ́. Tó bá rí fídíò yìí, jáwọ́ pé ọba Ìránìkan kó jáwọ́ kúrò lẹ́yìn ẹ̀. Tó bá ti jáwọ́ kúrò lẹ́yìn ẹ̀, ètò tí máa ṣe lẹ́yìn eléyìí fún ọba Ìránìkan, ìwọ lẹni àkọ́kọ́ pẹ̀lú fọ́tò ẹ lórí ìkànnì yìí. Ìyáàfin Ọmọ́tóyọ̀sí, ẹ káàbọ̀ sórí ètò. Akíntúndé, ẹ káàbọ̀ sórí ètò. Ìwọ ni máa fi ṣe ẹni àkọ́kọ́ lórí ètò yìí pẹ̀lú àwòrán ẹ. Màá gbé ẹ sórí YouTube, màá gbé ẹ sí gbogbo ayé. Wálé Bello tó jẹ́ ajagungbálẹ̀ yín, mo mọ̀ pé ẹjọ́ ń ṣiṣẹ́ fún wọn ni. Tẹ́ ẹ̀ bá jáwọ́ lẹ́yìn ètò yìí, èyí tí màá ṣe lé àwòrán gbogbo yín ni màá kó síta kí gbogbo ọmọ Yorùbá kan fi ojú rí yín. Gbogbo àwọn nǹkan tẹ́ sì ṣe sí kọ̀rọ̀, màá wá gbé gbogbo ẹ̀ jáde sí gbangba. Ṣùgbọ́n mo tó fi eléyìí mo fi ṣe ìgbẹ̀yìn láti fi fà yín létí. Ẹ̀yin lẹ ń bà ilẹ̀ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ ń sọ orí adé, lẹ ń ṣe orí adé játijàti, nítorí pé tán bá pè yín wá lórí adé nìyí. Ọba Ìránìkan mi ò rúrú tiẹ̀ rí o, ó jọba sí inú ilé kan. Gbogbo ẹ̀yin ọmọ òfin, mo mọ̀ pé kì í ṣe pé ẹ lọ́wọ́ nínú nǹkan tá à ń sọ yìí, ṣùgbọ́n kí ìjà yìí kó má bàa di ìjà ìlú, ẹ pe ọba Babátúndé Àjàyí sí àkíyèsí kó ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí kó tó di pé ó kọjá. Nítorí pé nǹkan bá bọ̀ yìí, wọ́n fẹ́ dá ìjà ìlú sílẹ̀ lẹ́ẹ̀kejì. Ẹ má sì jẹ́ ó wáyé o. Ẹ pe ọba Babátúndé Àjàyí, ẹ pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ ọba wọn tí wọ́n jẹ sílùú Makun lórí òrùlé kan, ọba Adéwálé Adéníjì Ìránìkan. Nítorí pé mi ò gbọ́ rí látọjọ́ tí mo ti délé ayé mi pé wọ́n máa ń jẹ ọba sínú ilé kan. Àkọ́kà kọ́ ni o, àkọ́kà tí mò ń sọ yìí, mélòó tiẹ̀ làkọ́kà ọ̀hún, bóyá ló lè ju àkọ́kà yóò lè ju 2 plot lọ níbi tẹ́ ní ìjọba lé lórí. Ẹ̀yin ọmọ Ṣàgámù, mo ti sọ lórí ètò yìí, ẹ̀yin ẹ dá ọ̀kadà dúró, ẹ sọ pé ẹ lọ sí Ìránìkan, kò sọ ọlọ́kadà tó mọ bẹ̀. Ìyáàfin Tèmítọ́pẹ́ Susan, ẹ káàbọ̀ sórí ètò. Kò sí ọlọ́kadà tó àdúgbò wo náà pè ní, kò sádùúgbò tó ń jẹ́ Ìránìkan ní Ṣàgámù, ilé ẹyọ kan ló ń jẹ́ bẹ́ẹ̀, àkọ́kà sì ni. Ẹ béèrè baálẹ̀ mélòó ló wà lábẹ́ ẹni tá à ń wí yìí, kò sí. Ẹ bá mi béèrè lọ́wọ́ ọba Onírànìkan, ta ni ọ̀tún oyè ẹ̀, kò sí. Ta ni òsì oyè ẹ̀, kò sí. Àfi tí ó bá ṣe fi àwọn ajagunbalẹ̀ yìí jẹ
olóyè tó sì ti wà lórí oyè yìí tí mi bá ti ní bùkù bóyá ọdún 10 kẹ̀. Ọba tí ò ní olóyè kò ní olóyè kankan tẹ̀sí ní ọjọba ó dàbí ìgbà tó jẹ́ pé àkárìbò àná ọba Ṣónáriwo òun ló mọ̀ọ́mọ̀ fẹ́ fi ọ̀rọ̀ yìí dá wàhálà sílẹ̀ sílùú Makun. Ó ti lọ báyìí ìgbẹ̀yìn lójú. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà ń di ọ̀rọ̀ yìí ẹ pawọ́pọ̀ kẹ́ túwọ́ kó ń bẹ̀. Ẹ mọye ọdún tí ẹ fi bá ọba Ẹwùsì àná ṣe ẹjọ́ ọjà Awólọ́wọ̀ kó tó di pé ó já mọ́ bàbá yìí lọ́wọ́ nítorí gbogbo nǹkan yìí ẹ ta fún wa ni. Ta sì níwèé ẹ̀rí ẹ̀. Èmi wá mọ nǹkan tó dé tẹ́ fi máa fi gbogbo gbà máa fa wàhálà láàrin ìlú ká máa fa wàhálà láàrin ara wa tí a ò lè lo ìfẹ́. Fún ìdí èyí a pè yín sákèésí ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kó pẹ́ jù. Ọ̀rọ̀ méjì ló wà lọ́rùn yín. Àkọ́kọ́ ẹ yájú sí àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n wá tó sọ pé àwọn fẹ́ rí yín tẹ́ kọ etí ikún sí wọn tẹ́ ò rí wọn. Ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ ti ìlú Makun tẹ́lẹ̀ máa wá àtúnṣe ṣe sí tí ẹ ò sì wá àtúnṣe sí. Bàbá wa máa sọ fún yín pé àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ ó máa kẹtan sáré o. Á jẹ́ ọ̀rọ̀ tí màá sọ lórí ọ̀rọ̀ yìí kí n mẹ́nu kò ń bẹ̀. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi pé mo yà síbi tí mo yà sí yìí nítorí pé ọ̀rọ̀ yìí ń gbé mi nínú ni mo sì fẹ́ fún wọn ní mi ì mọ bí mo ṣe lè pè ní Yorùbá last warning. Òun ni mo fún àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọba Babátúndé Àjàyí mo fẹ́ kí ẹ̀yin tí ẹ jẹ́ ìgbìmọ̀ wọn ẹ̀yin olóyè wọn ẹ pé ìpàdé ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kó di wàhálà ẹ má jẹ́ kó di ìjà ìlú sí ìlú kò ní da kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ó fún wa ṣe. Tó kí n tó wá padà sí ìgbà ìwáṣẹ̀ ẹ jọ̀ọ́ ta ló lè sọ fún mi ná n tó mú Ọya tó fi wọlẹ̀ nílé Ẹrá? Ta ló lè sọ fún mi n tó mú Kòso tó fi bínú wọlẹ̀? Ta ló lè sọ fún mi n tó mú Bara Àgbọnnìrègún tó fi di ikin? Ta ló lè sọ ìtàn Ọ̀pẹ̀lẹ̀ tó di tán jù mọ́lẹ̀? Nígbà ìwáṣẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa padà sígbà ìwáṣẹ̀ díẹ̀díẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé àwọn nǹkan tó jẹ́ títí wa ó jọ wá lójú dáadáa. Àwọn òyìnbó ti ń gba àṣà wa wọ́n ti ń gba ìṣe wa. Àwọn àkíyèsí yìí ni mo fẹ́ jẹ́ kí gbogbo wa jọ kíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká máa padà sígbà ìwáṣẹ̀ díẹ̀díẹ̀. Ìwọ tó bá ní nǹkan tó ń ṣe nílé yín má kọtí ikún sí o. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú. Àwọn nǹkan wọ̀nyí ló ní nǹkan pàtàkì tí wọ́n lè ṣe nígbésí ayé ọmọ ènìyàn. Ẹ má jẹ́ kán máa tàn wá. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run tẹ́ ń pè lójíṣẹ́ Ọlọ́run lónìí nítorí pé èmi fún ara mi ò tiẹ̀ fẹ́ máa gbọ́ mọ́ pé ẹnìkan òjíṣẹ́ Ọlọ́run. Àwọn wo lòjíṣẹ́ Ọlọ́run? Òjíṣẹ́ Ọlọ́run tó ń gun jẹ́ẹ̀tì tẹ́bí ń pa ọmọ ọjọ́ káì ẹ jẹ́ ká jọ fojú inú wò. Òjíṣẹ́ Ọlọ́run tó gun Rolls Royce tí ọmọ ọjọ́ ò rí kẹ̀kẹ́ lò àdé ń pariwo òjíṣẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo wa jọ jókòó kájọ rorí wa. Tó bá lọ church lọ ṣùgbọ́n béèrè nǹkan tó wà nídìílé yín. N tó wà nílé yín n tí wọ́n ń ṣe nílé yín tí èèyàn fi ń gbélé ayé pẹ́, n tó ń ṣe nínú ilé yín tí èèyàn fi ń lówó lọ́wọ́, n tó ń ṣe nínú ilé yín tí ń dáàbò bo èèyàn. Ẹ wò ó ẹ má jà tanra wa.
àwọn nǹkan kankan tí mo mọ̀ ni máa tún sọ síta lórí ètò yìí lónìí. Bíbélì sọ bẹ́ẹ̀, ó ní ọ̀rọ̀ la fi dá ilé ayé. Ó ní ta ni ọ̀rọ̀ náà? Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Òwe ni Báíbù ń pa o. Ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ó lágbára. Fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Ìjẹ̀bú, àbí kí n sọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá, tẹ́ ẹ bá jẹ́ ìjìnlẹ̀ Yorùbá dáadáa. Ní ìgbà ìwáṣẹ̀ tí ò sí mọ́tò, àwọn bàbá wa rìn. Wọ́n á rìn láti Èkó lọ sí Ìbàdàn. Ìrìn tí ẹlòmíì máa lo odindi ọjọ́ kan ṣúlẹ̀ tó máa fi rìn. Nínú àwọn bàbá wa yẹn, ẹlòmíì máa lo wákàtí kan láti fi rìn. Ìmí ò ní pé wákàtí gangan àápàá, kò sì ní dọ́fẹ́. Ọ̀rọ̀ yìí náà ló máa ń sọ. Ọ̀rọ̀ yìí náà ló máa sọ tó máa fi rin ìrìn yẹn. Nǹkan yẹn náà là ń pè ní kánọ̀kò. Àwọn bàbá wa lo kánọ̀kò lọ́dún náà lọ́hùn. Kánọ̀kò ni wọ́n á lò. Ìrìn tẹ́lòmíì ó fi ọ̀sẹ̀ kan rìn, tẹ́lòmíì fi ọ̀sẹ̀ méjì rìn, àwọn ó fi wákàtí kan rìn. Àwa ní kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe, a ní nǹkan pé kò sí nǹkan tó ń jẹ́ nǹkan ìbílẹ̀. Bẹ́ẹ̀ ni kánọ̀kò náà ń lò nígbà náà lọ́hùn. Ọ̀rọ̀ yìí ni o, ọ̀rọ̀ náà náà máa sọ. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, ó ní nǹkan kankan tí mo tún mọ̀ dájúdájú. Ó ní àánú àwọn ọlọ́pàá àbí àmì tán máa ń nàyàn nínàkínà láàánú wọn fi máa ń ṣe mí. Ẹ kàn gbọ́ pé ọlọ́pàá mi kú, ẹ ní mọ̀ nǹkan tó pa á. Ó lè jẹ́ èèyàn tó náà mi ní parọ́ fún yín. Ẹ gbọ́ pé àmì mi ó kàn sùn kò jí, ó lè jẹ́ pé ó ṣe ló nàyàn kan tí ò yẹ kó nà. Nítorí pé tó o bá gbá ẹlòmíì létí gbà, tó bá sọ ọ̀rọ̀ náà là á sọ, ò sì ní ṣúlẹ̀ ọjọ́ náà. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ni. Yorùbá lágbára púpọ̀ púpọ̀. Wọ́n lágbára débi pé tó bá gbé machine gun dání pé o fẹ́ yìn, tó bá sọ̀rọ̀ sí kò ní dáhùn nítorí pé ògùn ni. Irin náà fi ṣe, àfi tó bá lè sọ di ike. Ìwọ lè má gbọ́ nǹkan táwọn sọ, òun máa gbọ́ nǹkan tán wí yẹn. Ọ̀rọ̀ yìí náà ni wọ́n á sọ débẹ̀. Ní ìgbà ìwáṣẹ̀, ohun ọ̀pọ̀lọpọ̀ láti sọnù nílẹ̀ Yorùbá. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo nù nílẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn dé tí ò sì yé orí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká padà sí ìgbà ìwáṣẹ̀. Ẹ lọ mọ́ṣáláṣí, ẹ lọ ṣọ́ọ̀ṣì, ogbá àtọ́ yín, bàbá mi ogbá àtọ́ yín, ẹ lọ ìyá mi ẹ má bínú ogbá àtọ́ yín. Ẹ lọ mọ́ṣáláṣí, ẹ lọ ṣọ́ọ̀ṣì, kò dí yín lọ́wọ́. Ẹ má gbàgbé tán ṣe nílé yín, torí pé ní ìgbà ìwáṣẹ̀ gbogbo nǹkan ló lọ létòlétò. Ní ìgbà ìwáṣẹ̀ ohun gbogbo ló lọ ní déédéé. Ní ìgbà ìwáṣẹ̀, ní ìgbà ìwáṣẹ̀ àwọn ìyá wa ọjà wọn kì í gbé wọlé, ìta gbangba ló wà. Nígbà ìwáṣẹ̀ wọ́n á gbé ọjà wọn síta, wọ́n á sì wọlé lọ. Ní ìgbà ìwáṣẹ̀ ẹni tó ní ọjà tó ń tà á gbé ọjà ẹ̀ sílẹ̀, á sì fi àpẹẹrẹ nǹkan kan síbẹ̀, á lọ máa ṣe nǹkan míì. Ẹni tó fẹ́ rajà yìí á débẹ̀, á mú, á sì fowó lẹ̀ síbẹ̀, ó ti mọ iye tó ń tà á. Tí ó bá mú ṣéǹjì, á tún mú ṣéǹjì ń bẹ̀. Nígbà ìwáṣẹ̀ ni. Ìyáàfin Fọláṣadé Pélewúrà, ẹ kú gbogbo gbà ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò. Ní ìgbà ìwáṣẹ̀ ohun gbogbo ló ń lọ létòlétò tó ń lọ déédéé. Ẹ rí pé King Dr. Saheed Òṣùpá ó kọ orin kan nípa ọ̀rọ̀ ìgbéyàwó nígbà ìwáṣẹ̀. Ó ní ètùtù tó máa ń ṣe fún ìyàwó. Òun làwọn ìyá wa ìgbà yẹn fi ń pẹ́, òun náà fi ń gbọ́ tọkọ wọn. Wọ́n á bomi sẹ́sẹ̀ ìyàwó, wọ́n á ṣòro ìdílé tán bá ń ṣe nínú ilé yẹn, wọ́n á ṣe fún nígbà ìwáṣẹ̀ ni. Nígbà ìwáṣẹ̀ ẹ ò ní bímọ sáyé kẹ má ṣe tó tọ́ àti tó yẹ fún. Nígbà ìwáṣẹ̀ tẹ́ ẹ bá bímọ, wọ́n á dá àkọsẹ̀jayé ọmọ. Nígbà ìwáṣẹ̀
ní tó yẹ kọ́mọ ó jẹ, ní tí ò yẹ ó jẹ, ìrìn tó yẹ kó rìn, obìnrin tó yẹ kó fẹ́, gbogbo ẹ̀ ni wọ́n á ti sọ fún nígbà ìwáṣẹ̀ ni. ẹ jẹ́ ká padà sígbà ìwáṣẹ̀. ní ìgbà ìwáṣẹ̀, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹ̀sẹ̀ àbáláyé, ní ìgbà ìwáṣẹ̀ tá a bá bímọ, ohun kankan náà la fi sọ wọ́n lórúkọ nígbà ìwáṣẹ̀. ní ìgbà ìwáṣẹ̀, mùsùlùmí, kìrìsìtẹ́nì, ẹ̀sẹ̀ àbáláyé, nǹkan kan náà la fi sọmọ lórúkọ tá a bá bímọ nígbà ìwáṣẹ̀. àmọ́ orógbó, obì, atare, oyin, àádùn, ìrèké, omi òtórómítù, oyin, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí lákòsílẹ̀, eku, ẹja, òun la fi ń sọmọ lórúkọ nígbà ìwáṣẹ̀, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé. ẹ wo àwọn tí wọ́n fi àwọn nǹkan wọ̀nyí sọ lórúkọ sẹ́yìn, ẹ wo báyé ṣe rí nígbà náà, ẹ wá wo àwọn tó bí nígbà náà sísàlẹ̀ bí, kẹ wo báyé tó ṣe rí. èyí tẹ́ ẹ bá rí tó bá gbérí nínú wọn, ìyá ò dúró. ọmọ tẹ́ ẹ bá rí tó bá ṣoríire nínú wọn, bàbá ò fẹsẹ̀ dúró, wọ́n fẹsẹ̀ ń tilẹ̀ tán, wọ́n ṣe yá láwù tán, ṣe yá ìyásẹ̀ mọ́ ni. wọ́n fi gbogbo ìgbà tán fi ń bẹ Ọlọ́run torí ìta àwọn ọmọ wọn ni. gbogbo àwọn nǹkan tá kà sílẹ̀ tán fi sọmọ lórúkọ yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi bi àwọn pásítọ̀ wa léèrè, bàbá Adébóyè, ṣé ẹbọ ni obì, ṣé ẹbọ ni orógbó, ṣé ẹbọ ni atare, àádùn, ṣé ẹbọ ni n tá à ń sọ yìí náà fi sọ yín lórúkọ, nítorí pé ẹ̀yin lẹ kó gbogbo nǹkan tá à ń wí kó lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá wa Adébóyè, n tá à ń sọ yìí náà fi sọ yín lórúkọ. Bíṣọ́ọ̀bù Oyèdépò, n tí mò ń sọ yìí náà fi sọ yín lórúkọ. tí ò bá rí bẹ́ẹ̀, ẹ jáde síta kẹ́ sọ fún mi pé kò rí bẹ́ẹ̀. n tí mò ń sọ yìí náà fi sọ yín lórúkọ. n tẹ́ padà sọ di òòṣà lónìí, òun náà fi sọ yín dé èèyàn. orógbó, obì, atare, àádùn, ìrèké, oyin, ṣúgà, eku, ẹja, ṣẹbọ ni, ṣóòṣà ni wọ́n. ẹ mú gbogbo nǹkan, ẹ dórí gbogbo nǹkan kodò, ẹ mú ìṣẹ̀ṣe yín, ẹ ń palẹ̀ mọ́, ẹ sì ń dà á sómi. nítorí àtijẹ àti mu ti yín, ẹ sì ń ba ayé aláyé jẹ́, ẹ̀yin gan lẹ́rẹ̀ẹ́jọ́ jẹ́ níwájú Elédùmarè. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lénìyàn Ọlọ́run, tẹ́ ẹ ba ayé àwọn èèyàn jẹ́, nítorí pé látara àwọn ìrìn tẹ́ ẹ ń rìn, ẹ ba ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́, ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ olóríire, ẹ ti sọ dolórí ibú. látara àwọn nǹkan tẹ́ ẹ ń sọ fún wọn pé kọ́ má ṣe, tó sì já sí pé àwọn nǹkan yìí ló jẹ́ kán tẹra mọ́ láti máa ṣe kán lè rọ́nà lọ. tẹ́kọ̀ tẹ́ni kán má ṣe, ẹkọ̀ ẹni wọn gbọ́dọ̀ lọ bẹ̀, ẹkọ̀ ẹni wọn gbọ́dọ̀ bọ omi, wọn gbọ́dọ̀ bọ kíní kan, wọn gbọ́dọ̀ ṣe kíní kan. gbogbo nǹkan tá a sì ń sọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe. òun ni mo ṣe bi yín léèrè lórí ètò mi kan yín pé a gbàgbọ́ wípé Olódùmarè ló pè yín ń pé kẹ́ wá jíṣẹ́. Elédùmarè tó pè yín, ó tún pe àwọn ọmọ yín fún iṣẹ́ ìránṣẹ́. bàbá wa Adébóyè, bàbá wa Bíṣọ́ọ̀bù Oyèdépò, Elédùmarè náà ló tún pe àwọn ọmọ yín. wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ dùn ni. ẹ̀yin bàbá wọn ti sọ fún wọn yín pé olùṣọ́ àgùntàn, adùn ìkòkò ọbẹ̀ gidi ni. ẹ ti sọ adùn ayé fún wọn. mo lọ sí ṣọ́ọ̀ṣì ọmọ yín l'Amẹ́ríkà bí ní Maryland. bẹ́ẹ̀ ni bàbá Adégbénró, bàbá Adégbénró, ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú jàre. ìyáàfin Níkẹ́ Fàtáyé, ṣé mo dúpẹ́. àwọn ọmọ yín yìí, Elédùmarè tún pe àwọn náà láti wá jẹ́ iṣẹ́. tí ọmọ yín yìí tó ìdá Amẹ́ríkà ò tí ì pẹ́, ó ti ra lé àtòun àtọkọ ẹ̀. mo lọ sí chọ́ọ̀chì wọn ní Maryland. kì í ṣe pé bóyá wọ́n gbọ́ sọ fún mi.
kí ni nǹkan tá à ń bá ká? Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó ṣe yín kó máa ṣe yín. Owó tó yẹ kẹ́lòmíì fi ṣoríire ṣọ́ọ̀ṣì ló ná sí. Ìgbà tó yẹ kẹ́lòmíì rójú ráàyè ara tiẹ̀ ṣọ́ọ̀ṣì ló lọ jókòó sí. Bíbélì sì ní ìgbàgbọ́ láì níṣẹ́ òkú ni. Iṣẹ́ mélòó ni bàbá Adébóyè ti wá fún yín? Ẹ̀yin tẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì bàbá wa Oyèdépò, gbogbo ẹ̀yin tẹ́ ò níṣẹ́ ń bẹ̀, kí ló dé tẹ́ sọ fún bàbá Bíṣọ́ọ̀bù Oyèdépò kó wọ́n wáṣẹ́ fún yín? Wọ́n kọ́ school ní Redeem, àwọn tó ń lọ sí Redeem àwọn ọmọ wọn ò lè lọ bẹ̀. Èyí tí ó bá lọ bẹ̀ tó bá ṣàfarawé wàláhì àfàìmọ̀ kó má kù sórí iṣẹ́. Ní school tí ìjọ kọ́ tó yẹ kẹ́ ẹ fi ṣe ọ̀fẹ́. Owó tẹ́ ń gbà ń bẹ̀ ní táìmù kan òun ló ń lọ lọ́hùn yẹn. Owó tẹ́ fi kọ́ ibo lẹ́tí rí ṣèbówó òjọ ni. Mi ò níyé sọ àní ọba kan ní Ọ̀ṣun state ó dá kọ́ school fúnra ara ẹ̀. Ó gba tíṣà síbẹ̀ tó ń sanwó fún wọn. Ó gba olùkọ́ síbẹ̀ tó ń kọ́ àwọn ọmọ yìí. Ó tún fúnra ara ẹ̀ yọ̀ǹda ara ẹ̀. Odidi kábíyèsí ni ó fúnra ara ẹ̀ yọ̀ǹda ara ẹ̀ tún kọ́ àwọn ọmọ yìí lẹ́kọ̀ọ́. Á raṣọ sí wọn lọ́rùn, á tún bọ́ wọn pẹ̀lú tí ò sì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Èèyàn kan nìyẹn. Ẹ wo àpẹẹrẹ rere tó fi lélẹ̀. Odindi ìjọ Rìdíìmù, ẹ kọ́ ilé ìwé, àwọn ọmọ ìjọ yín ò lè lọ bẹ̀, kí ló dé? Ẹ sì lè yan Ọlọ́run nìyí. Ẹ̀yin tẹ́ ń pè wọ́n lè yan Ọlọ́run, ẹ má tún pè wọ́n lè yan Ọlọ́run lójú mi mọ́. Ìyáàfin Ṣọlá Núré ní ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi Adélékè Kẹ́nì, mo kí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má bínú, mo fẹ́ ta nǹkan sọ́fun díẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ń pè àwọn èèyàn yìí ní ènìyàn Ọlọ́run, ẹ jọ̀wọ́ ẹ má pè wọ́n lè yan Ọlọ́run lójú mi mọ́. Àwọn ẹni yìí ò kì í ṣe ènìyàn Ọlọ́run rárá àti rárá. Oyèdépò kọ́ ilé ìwé, àwọn ọmọ ọjọ́ ẹ̀ mi ì lè sọ àwọn tó wà ní òṣèlú, àwọn náà lè rán ọmọ nílé ìwé wọn. Ẹ sì lè yan Ọlọ́run ni wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, wọ́n jíṣẹ́ Ọlọ́run. Ṣé iṣẹ́ Ọlọ́run ni wọ́n jẹ́ ní àbí iṣẹ́ ara tiwọn? Nígbà ìwáṣẹ̀ kò sí gbogbo orú nǹkan wọ̀nyí. Nígbà ìwáṣẹ̀, ìwọ èèyàn mi tí mi ò ní tàn ẹ́ tó mọ̀ pàgbára ò gbé láti rán ọmọ lọ sí nursery school. Nígbà ìwáṣẹ̀ public school ni oníkálukú lọ. Bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ nursery school ló lọ, public school ló lọ. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ public school náà lọ. Ní ìgbà ìwáṣẹ̀ àwọn èèyàn wá kàwé. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tá à ń wí yìí public school náà lọ nígbà ìwáṣẹ̀. Kí ló dé tí àwa fúnra wa ò lè pera wa ṣàkíyèsí? Ìwọ tó lówó láti rán ọmọ ẹ lọ sí ilé ìwé tó gara, kàkà tó máa fi fún ọmọ yẹn ní ààbọ̀ ẹ̀kọ́, fi síbi tó mọ̀ pàgbára ẹ gbé. Má ṣàfarawé pé Táyé àǹtí Bọ́sẹ̀ ló rán ọmọ èmi náà fẹ́ rán ọmọ mi láǹtí Bọ́sẹ̀ tó sì lágbára ẹ̀. Wàá jẹ́ kọ́mọ yẹn ní ìjákulẹ̀ ni. Tí Táyé bá rán ọmọ ẹ̀ ní àǹtí Bọ́sẹ̀, tí Kẹ́hìndé ò sì lówó àǹtí Bọ́sẹ̀, kó lọ sí Bọ́dà Túndé, rán ọmọ ẹ̀ lọ sí Bọ́dà Túndé, á lè máa fojú sí ẹ̀kọ́ ẹ̀, á lè yege lórí nǹkan tó bá ń kọ́ ń bẹ̀. Ìyẹn ò ní kó má mọ̀wé tó ẹ tó lọ sí àǹtí Bọ́sẹ̀. Ní ìgbà ìwáṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa iléèwé oníkíní òun la lọ tí wọ́n pè ní public school, kí ló máa ń pè ní èdè Yorùbá, iléèwé màgbàgbé orúkọ tó máa ń pè yìí o, iléèwé ìjọba, ẹ̀kọ́ ìjọba, iléèwé ìjọba òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń lọ nígbà náà. Kì í ṣe dandan kó oníkọ́mọ ẹ lọ sí ibi tó mọ̀ pàgbára ẹ ò gbé. Má sọ ọmọ yẹn di ọmọkọ́mọ.
má sọ di ọmọ tí ó máa rìn kiri nígbà tó bá lé níléèwé. Elédùmarè á bá wa ṣe, Ọlọ́run ọba ó gbà fún wa. Mo ti fẹ́ máa ká ẹsẹ̀ ètò yìí kúrò lẹ̀, ṣùgbọ́n kí n tó lọ mi ò ní ṣe kí n má fi àdúrà ran bàbá wa lọ́wọ́, ọ̀jọ̀gbọ́n olóyè bàbá wa Bánjí Akíntóyè. Láṣẹ Elédùmarè bàbá, ẹ ní kúkẹ tó kú, ẹ ní làkísà kẹ́yìn aṣọ, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe ń ṣe. Ní gbogbo ìgbà, ní gbogbo ọ̀nà, ilé yín, ọ̀nà yín kò ní dàrú. Láṣẹ Ọlọ́run, gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé a máa yọrí sí rere. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ o. Ṣe rí ọ̀rọ̀ pé ká bọ́ lóko ẹrú tí ẹ̀ ń gbé wa rìn yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba, á bọ́ lóko ẹrú yìí. Ìwọ tó níwọ Ahmed kí ló pera yìí, ṣé Zárádé àbí kí ló pera ẹ? Nǹkan kan ní kò máa sọ fún ẹ, ó ní òun ánímà. Màá wá sọ fún ẹ lérè ètò yìí, àwọn Ẹgbàárùnmalẹ̀ ni máa bẹ̀ tiẹ̀, máa bẹ Elédùmarè tiẹ̀, máa bẹ àwọn onílẹ̀ tiẹ̀. Ìwọ tó sọ̀rọ̀ yìí, àwọn ìyá mi Ọ̀pàkẹ́ Àlàkẹ́ Alágogo dé, àwọn ni máa bẹ̀ tiẹ̀. Wọ́n á fún ẹ lésì ọ̀rọ̀ tó sọ yẹn, àwọn onílẹ̀ wọ́n á gba ẹnu, Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ á bá mi pọnmi sí ẹnu. Láṣẹ Ọlọ́run, Ògúnláká ayé Ọ̀ṣìnmalẹ̀ á bá mi dojú ìjà kọ ẹ pẹ̀lú nǹkan tó kọ sórí ètò yìí. Gbogbo nǹkan tó sọ sórí ètò yẹn, lágbára Ọlọ́run, lágbára àwọn onílẹ̀, wọ́n á bá mi kọjú ìjà sí ẹ. Ayé á kọjú ìjà sí ẹ, obìnrin á kọjú ìjà sí ẹ, ọkùnrin á kọjú ìjà sí ẹ, àwọn ayé, àwọn Ẹgbàárùnmalẹ̀ wọ́n á kọjú ìjà sí ẹ. Gbogbo nǹkan tó mí àti tó mí nínú ìgbésí ayé ẹ, gbogbo ẹ̀ náà máa kọjú ìjà sí, lágbára Ọlọ́run. Èyí tí mo wúyà àṣẹ bẹ́ẹ̀, á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Tó bá fọṣẹ wẹ̀ àṣẹ mọ́ ẹ lára, bó fi kànkàn wẹ̀ á kàn ẹ́ lára, àfi tátẹ́gùn bá fẹ́ ni ò ní kàn ẹ́. Tátẹ́gùn bá ti fẹ́, èyí tí mo sọ yà á kàn ẹ́. Tó bá ti ń bomi sára láàárọ̀, láṣẹ Ọlọ́run, èyí tí mo sọ yà á kàn ẹ́ lára. Tó bá ti mú kànkàn sára láràárọ̀, èyí tí mo sọ yà á ṣẹ. Ìtọ̀ ò ní balẹ̀ kó tó padà sẹ́nu. Èyí tí mo sọ fún yìí á bá ẹ lára mu, á bá ẹ̀jẹ̀ ara ẹ mu, á bá omi ara ẹ mu, á ṣe rẹ́gí lára ẹ tó àbàlá ìṣù. Tó mo ṣàdúrà fún bàbá Bánjí Akíntóyè, ìyáàfin Ayédùn Abíọ́lá, mo kí yín. Bàbá Bánjí Akíntóyè, láṣẹ Elédùmarè, àgbà yín á dalẹ̀, gbogbo nǹkan tẹ́ ń dáwọ́lé á yọrí sí rere. Láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, gbogbo nǹkan tí ẹ bá gbójúlé báyìí kò ní dòfo mọ́ yín lójú. Bàbá Bánjí Akíntóyè, lágbára lọ́wọ́ Ọlọ́run, Yorùbá nation yìí a máa jọ gbà ni, láṣẹ Elédùmarè, láṣẹ àwọn tó ní ilé ayé. Èyí tí mo sọ lè ní àràárọ̀ mọ́ bàbá, àtẹ̀yìn àti gbogbo àwọn tó ń ṣe agbátẹrù ọ̀rọ̀ náà pátápátá nílé lóko lódò, lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára àṣẹ̀dá. Èyí tí mo sọ yìí, láṣẹ Ọlọ́run, ó máa rí bẹ́ẹ̀ fún yín, ó máa rí bẹ́ẹ̀ fún yín bàbá wa Bánjí Akíntóyè àti gbogbo àwọn tí wọ́n wà lórí ọ̀rọ̀ yìí tí mi ò mọ̀, tí mi ò lè dárúkọ. Olóyè Sunday Igboho, láṣẹ Ọlọ́run, fínní ládìyẹ tó kó ìmọ́bọ̀, ó ní fọwọ́ gùn, ó ní fẹsẹ̀ gùn, ó ní ṣubú ara, ó ní ṣubú ẹ̀mí. Àwọn tó láyá bá mi dúró tì ẹ́. Àdúrà tí mo ṣe yà á mọ́ ẹ, láṣẹ Ọlọ́run, láṣẹ Elédùmarè, bó ṣe máa rí nìyẹn, lágbára àwọn tó ní ilé ayé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé, àti ẹ̀yin tẹ́ yìn wá, àti ẹ̀yin tẹ́ bú wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ní ṣàṣetì, ẹ ní ṣàṣetẹ́. Ojú tẹ́ fi ń wò mí, ojú yín ò ní fọ́, etí yín ò ní di, agbọ̀n yín ò ní wà dànù. Láṣẹ Elédùmarè, pẹ́pẹ́pẹ́ òun lè wú ṣe nílé arọ́, àtẹ̀pẹ́ báyìí òun látẹlẹsẹ̀ ń tẹ ọ̀nà. Lágbára lọ àtẹlẹ̀ yìí pẹ́pẹ́. Ọ̀rọ̀ Yorùbá nation yìí, ìgbà tí ó bá di mímúṣẹ báyìí, àjọ ṣojú èmi àti yín ni, lágbára Ẹlẹ́dàá ṣẹ̀dá, lágbára àwọn tó ní ilé ayé. A fẹ́ bọ́ lóko ẹrú ni a sì bọ́, lágbára lọ́wọ́ Ọlọ́run, á bọ́ lóko ẹrú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lé, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń bú wa ni wọn lórí tó ń rò, wọn lórí pípé ni, nítorí pé tán bá wo sàkání wọn, táwọn bá tiẹ̀ níṣẹ́ lọ́wọ́, ṣé gbogbo àwọn tán jáde iléèwé nínú ẹbí wọn náà ti níṣẹ́? Ṣé gbogbo wọn náà ti rọ́nà lọ? Ṣé gbogbo wọn náà ti rí gbígbà? Ní tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń ṣe nǹkan tó wù wọn ni, ṣùgbọ́n a máa fún wọn ní tó fẹ́ díẹ̀díẹ̀, a máa fún wọn ní tó fẹ́ díẹ̀díẹ̀. Máa kásẹ̀ tó ikú òlẹ̀ lónìí.
èyí tó kò tún di ọjọ́ míì ọjọ́ ire. Ẹ má gbàgbé mo sọ fún wa wípé kẹ́ lọ sórí YouTube mi, ẹ máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó wà ńbẹ̀. Tẹ́ bá lọ sí orí Òkìkíọlá TV, ẹ rí àwọn nǹkan yìí, á gbé àwọn nǹkan yìí jáde fún yín, tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan la fi àfihàn. Ẹ tún rí àwọn nǹkan míì tó yẹ kó tún jọjú ju báyìí lọ. Ẹ yẹ subscribe ńbẹ̀, kẹ́ ẹ tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn, ìyẹn a máa fún yín ní àwọn nǹkan wa tá a bá ti ń jù síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Á dára fún wa o, a ò ní ṣàṣetì. Lónìí ọjọ́ ẹtì lágbára lọ́hùn, ayé á yọ ẹtì lọ́rọ̀ wa, ohun ìbànújẹ́ ayé á yọ lọ́rọ̀ wa, gbogbo ohun tí ò da nínú ayé wa ayé á lọ fi tì sínú ìgbẹ́, a máa gbénú gbẹ́sọlá lọ́hùn, àwa á máa ṣe ohun rere nílẹ̀ ayé. Á rí bẹ́ẹ̀, àṣẹ bẹ́ẹ̀, ètí mo wú yẹn ara rọ̀ mọ́. Ẹ ṣé mo dúpẹ́ o. A máa wà bí ẹ̀wà ti ń wà, a máa bẹ bí ọ̀bẹ ti ń bẹṣu láṣẹ Elédùmarè. Tó bá tún dìgbà míì, ẹ̀yin ni màá bá, èmi náà ni màá wá. Ó dàbọ̀, ire o. ọmọ Odùduwà Yorùbá, ọmọ aládé, ọmọ onílẹ̀ ọ̀rọ̀, dádé orí wa kó má ṣe ṣíbọ́, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan.